Yes, sir. Assalamu alaikum. Wa alaikum mayash. Kí ni ìtumọ̀ alaikum ayas? Kí ni túmọ̀ salam alaikum? Àmọ́ ṣàdúrà ni mo ní ọlá Ọlọ́run kó mọ báyìí. Èmi ṣe ìbàdàn bẹ́ẹ̀ Abẹ́fẹ́ Nurain ọmọ ẹlẹ́yà ní báyìí sọ̀rọ̀. Ọmọ ẹ ṣeun ẹ ẹlẹ́wọ̀n. káàbọ̀ bọ́ tí ń tẹ̀ka fún wa yẹn kò sọ́lọ́run bẹ́ẹ̀ o asalaamu aleykum lẹ́ṣẹ̀ o bó wá ní aláwọ̀ Ìyẹn mi ò báyìí fẹ́ Ọlọ́run Allah náà ni mo fi kí yín. kò sí aláàgán náà ọ̀rọ̀ Ọlá yẹn Ọlọ́run kó mọ báyìí. Salamu alaikum just means peace be upon you. Salamullahi ẹ alaykum. wo mọ́mí ọ̀fọ́ kò fa ẹ bá wọn sọ. All right, ẹ má bínú, Mr. Badrudeen ṣe wà ń bẹ̀ because àwọn tí ń dúró for a while kò ní fẹ́. Mr. Abẹ́fẹ́ ṣe ìdókè ni. Badrudeen ṣe wà ń bẹ̀. ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ ìbéèrè. Okay, mind. Okay, all right, no problem. Okay, Mr. Abẹ́fẹ́. Ṣé ń gbọ́ mi sir? Mr. Abẹ́fẹ́ Nurain ọmọ ẹlẹ́yà. Mr. Abẹ́fẹ́, no, out of curiosity. ẹ máa gbọ́ tẹ bá fẹ́ lo Mr. kò sábúrú náà ń bẹ àpọ́nlé ni tẹ bá dẹ̀ lo àfà ìyẹn náà àpọ́nlé ni. Abẹ́fẹ́ ẹjọ́ ká tó bẹ̀rẹ̀ Alpha. ẹjọ́ Abẹ́fẹ́ alpha okay ẹ má bínú alpha ẹjọ́ ká tó bẹ̀rẹ̀ ẹjọ́ question yìí ni mo kàn ń wà very curious ni ẹ mọ kíní tẹ máa ń gbé sórí ṣé how many kg ló ń weigh ṣó máa ń wúwo àbẹ tí wà yù sí àbí tó bá jẹ́ pé èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣó máa ń fọyàn lórí because ó look very heavy. ṣé láwà ní àbí. Yeah, it looks very heavy o how many kg ló weigh. kéèjì ṣé kéèjì tán fi ń wọn tọ́kì àbí kéèjì tán fi ń wọn bóyá bá fẹ́ wọn. ó yẹ ká gbé yín sórí scale ní ká kọ́kọ́ bọ́ kinní yẹn lórí yín because tẹ bá wọ kinní kẹ wá dúró sórí scale ẹ máa bóyá 100 kg ní scale yẹn máa show because kinní yẹn ó wúwo bàjẹ́ it's like you are carrying the problem of Nigeria on your head. ó gbé mi Abẹ́fẹ́ Nurain ní ọmọ ẹlẹ́yà ó gbé mi sórí stage. mo fẹ́ wé yín. àbò tó kẹrẹ sórí ó wé mi ṣé láwà ní orí mi ló fẹ́ wé ni àbí mo mi fẹ́ gẹ́gẹ́. wé yín because kinní yẹn á jẹ́ kẹ́ ẹ wé gan ẹ máa já scale ni. ṣé láwà ní orí ẹ sanra ẹ ọmọ lára ẹlẹ́yà ló sọ púpọ̀ pé ẹ jẹ́ mo picture yín mo ti lórí you are not a big person ẹ lára púpọ̀ kì í ṣe pé ẹ sanra bẹ́ẹ̀ yẹn but kinní tẹ́ gbé sórí Abẹ́fẹ́ alpha ó wúwo anyway kò sí wàhálà ṣá ẹ já tẹ̀síwájú. ó mọ̀ pé máa gbọ́ ó mọ̀ pé ibi tẹ́yìn wà ń bẹ̀ yẹn bí kẹ́ ẹ máa jẹ mẹ́tẹ́mẹ́tẹ́ ó ti wá mú gẹ̀ ẹyin tóbi ó ti mú di yín yọ gbogbo ọ̀rá ti kún ara yín káàkiri ṣùgbọ́n àwa ń bí báyìí ní Nàìjíríà lèmi wà Ọ̀ṣun stéètì ó mọ̀ lù tán pè ní Ìkirè ó mọ̀ lù tán pè ní. mi ò mọ bẹ́ẹ̀ yẹn o. mò ń júwe fún ọ dáadáa nù so bí ara lóore nǹkan fresh one kì í wá jẹ́ kéèyàn ò sanra kí sanra ìyẹn ò sanra normal gbogbo ẹ̀ ó normal. ṣé ń bú mi pé mo sanra ni mi alpha ṣé ń pè mí lọ́rọ̀ bọ̀ ni ẹ kúkú sọ directly o ẹ kúkú sọ directly ẹ sọ pọ̀rọ̀ bọ̀ ni. ìgbà wo lọ wo mọ̀ gbọ́ o ti lọ wo profile mi o ní mo rí plẹ́ńgẹ̀ lẹ́ran láà àìsí ìbínú bọ́ọ̀lù ọba sì dá ni. No, kíní tó wà lórí yín ni mo wà worried about ó lè máa fún brain ẹ mọ̀ pé you know your brain needs space. Mr. Alpha ẹ try láti yé máa wọ kíní mọ́ kò dá ẹjọ́. It's not good for your head. Don't put the tension on the brain ni ẹ má wọ mọ́. Ó yá ẹja bẹ́tò lọ ẹja bẹ́tò lọ. Mo mọ nǹkan tí mò ń sọ. Bàgbà yìí ló ń sọ sí òun sọ pé kíní orí mi ó mọ̀ pé ó fẹ́ mọ́ sọ direct ni ó mọ̀ pé láwàní ló wà lórí mi tóun fi ń bú mi yẹ bó tún wà lórí mi mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí nísìn. Ìjáàbù lẹ́wọ̀. Ìjáàbù obìnrin ní máa wọ̀ ìjáàbù kó get out kó yé sọ̀sọ̀kúsọ kó yé sọ̀sọ̀kúsọ ga. ọsùn wà lórí yín lágọ́ mọ́kànlá lẹ́yìn. Bẹ́ẹ̀ ni bàbá mi alábàríkà ẹ̀ka ìjà ṣe ẹrúbìnrin ẹlẹ́nu mímú ẹnu ẹ̀ tiẹ̀ ti mú jù yóò tó máa dẹ́hùn búyàn kò fẹ́ búyàn tó ń dẹ́hùn òun pé láàrin torí mi kí mo kò lọ bọ́ síbi kan Alpha mo apologize ọ̀ka ẹ̀ náà mi tiẹ̀ aláwọ̀ bá ń dúró tiẹ̀. ẹ má bínú mo kàn ń wonder ni okay all right Alpha ẹ já get serious nisin now èmi fẹ́ bi yín ní question ẹ jọ ṣẹlẹ̀ fún wa ní àǹfààní márùn-ún tí Islam kó fún wa tó fún wa àbí tó mú wá sílẹ̀ wa táwa ò ní tẹ́lẹ̀ ṣe get ṣe question yẹn ṣe understand it okay all right. Alhamdulillah ṣé àsìkò tí n bá ń dáhùn lọ́kọ̀ọ̀kan lọ́wọ́ sóò ní máa dà ń láàmú pẹ̀lú ìbéèrè tí olóògbé Alpha mi ní disturb yín mọ́ mo promise. kárí aláwò ní disturb tiẹ̀ náà.
sàmì. ẹ má fa láṣà àdúrà fẹ́mi o, mi ò láìka láàyẹn o, mi lè ṣàmì sí yẹn ẹ jọ. ok Elédùmarè ò ní disturb tiẹ̀ náà. àáfà ẹ tẹ̀síwájú. ok máa gbọ́ mo ní tí mo fẹ́ kọ́kọ́ fàyọ̀ gan bẹ̀ yẹn ọlọ́run ò ní disturb tiẹ̀ náà. ẹ ṣé sir ẹ ṣé thank you sir. yé ṣé MSS bàbá ló ní kẹ́ ẹ má lọ lọ́run ni àbẹ́yìn lẹ́yìn má lọ lọ́run. no Mr. Alfa ṣé mọ̀ pé mo lè wà lórí panel MS Baba ṣé mọ̀ pé àwọn tó ń pè ní atheist àwọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo jẹ́ mi ìgbàgbọ́ nínú anything ṣe get so that's why tí mi ṣe sọ àmín àbí nkankan tí mo ṣe sọ pé thank you sir ṣe get so ẹ já tẹ̀síwájú ẹ fún wa ní 5 nǹkan márùn-ún tí Islam mú sí tí Islam kó wá sílẹ̀ Yorùbá mi ò dá lálẹ́ tí Islam kó wá sílẹ̀ wa táwa ò ní nílẹ̀ wa tẹ́lẹ̀. ẹ ṣé alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ali wa sahabi wa atibayi bil izan ila yawmiddin. Ọlọ́run ṣeun tí ó ṣe wá ní ọmọnìyàn ìjẹ́ ọmọnìyàn tó sì ṣe wá tó jẹ́ kí a jẹ́ ẹ̀dá kan tí ó pé ní orí torí nínú ìpè lórí ni àwọn ètò tẹ́lẹ̀ gbé kalẹ̀ yìí pé ká fi mọ òdodo so etí kan máa ń dùn mí nígbà míì ni pé ni mo kọ́kọ́ béèrè fún tẹ́ẹ̀rẹ̀ dá mi lóhùn pé mi fẹ́ kílẹ̀ yìí olóyìnbó máa ń pè interrupted kéèyàn máa tiẹ̀ fẹ́ gbọ́yàn yìí ẹ wá máa dá gbogbo ẹ̀rù mọ́yàn lọ́wọ́ mi fẹ́ ẹ sọ ti yín kí n gbọ́ yìí ẹ jẹ́ mi ló fèsì tèmi náà kẹ́ ẹ gbọ́ mi yé àwọn onílàákàrí olóyè wọ́n á jọ wòye síra wọn wọn ò mọ̀ tí wọ́n bá fàyọ nínú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ kì í ṣèmi lọ́lọ́run kì í ṣẹ̀ṣẹ̀ yìí náà lọ́lọ́run a sì mọ̀ pé ọlọ́run kan láti mọ̀ ẹ̀bẹ̀ yàtọ̀ sí irú tí alájà mi tọ́láwọn jẹ́ pé àwọn ògbàgbọ́ ọlọ́run kan bẹ̀ ṣùgbọ́n nínú òye tèmi ni o ni pé kéèyàn sọ pé káfí ìsìlámù lẹ̀ káfí kìrìsìtẹ́ lẹ̀ káfí ìsìn àbáláyé lẹ̀ káwá ronú pa ìjì ayé gan pé àsáyèsè lè máa wà kó má sì ń tó ṣẹ̀dá rẹ̀ àwa ti mọ̀ pé àti àwa nìsín àtàn pẹ́ dání awò kí arísánmọ́ awolé arílẹ̀ àti ogun tí ń bẹ ní ìrẹ́ àti mọ̀ pé ọlọ́run kan láti wà tó ṣẹ̀dá nǹkan ìgbò wa bẹ̀rẹ̀ yẹn ó ní a máa ronú nípa rẹ̀ bóun ṣe rí ó ní a máa ronú nípa rẹ̀ yẹ ọlọ́run Allah táwa nígbàgbọ́ nínú ẹ̀ o tẹ́ ẹ̀ bá ní sinmi gbọ́ kọ́lọ́ ó jọ kó ṣàfihàn mọ̀nà gbogbo wa nípa béèrè márùn tẹ́ wá béèrè ní ṣókí àǹfààní tí Islam fún wa òun náà la lè pè ní àǹfààní tí Allah fún wa ní paríparí rẹ̀ tí ẹ tó ń jáde kún wá tí tó wá kó pọ̀ so gbogbo àǹfààní táwa pé Islam fún wa yìí tí a pé Allah fún wa yìí so òun náà ni Ọlọ́run lo ànábì tó jẹ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ni ó lò fún wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kẹ́ni o òun ló wá tanná ìmọ́lẹ̀ sí gbogbo àwọn àǹfààní yẹn. Number 1 tí a bá ń ṣe ẹ̀sìn tá a sì wò pé ẹ̀sìn yìí ó mọ́ nínú ó mọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí Islam nísìn ànábì ló tanná ìmọ́lẹ̀ fún wa fún ẹ̀sìn Islam yẹn ó wá máa ń léèyàn kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àìdá yàtọ̀ sí pé èèyàn fẹ́ ṣàbùsí tàbí pé bóyá pé a fẹ́ búra wa àbí a fẹ́ fi sísítẹ́ẹ̀mù mọ sọ̀rọ̀ tí ò dá sí ara wa o wallahi lọ́dọ̀ ti tèmi o nínú ṣàkún tí mo wò lọ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ míì gan tó fẹ́ yàbá kan látàrí pé Ọlọ́run wá pé kí ó kéwu látàrí pé Ọlọ́run wá pé kó máa ṣe ẹ̀sìn ń gba ọ̀pọ̀lọpọ̀ àìdákù ní ọwọ́ àwọn èèyàn wa tẹ́yìn náà bá lè fẹ́ ká fojú inú wò gan wàhálà kò má sí ẹ̀sìn ẹ wo kọ̀ǹtíṣàn tẹ́lẹ̀ omi ó wà nínú ayé wàhálà ayé ò ti bàjẹ́ kódì tó sí pé Ọlọ́run tan náà mọ́lẹ̀ sí Islam sí àwọn ìlú míì ìlú ń wà ọ̀dà nínú ẹ̀ àwọn tẹ́jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá àwọn náà jẹ́ ẹni tí Ọlọ́run fún ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ Ọlọ́run fún wọn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní dáadáa tó yẹ pé ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n wá gba Islam mọ́ dáadáa tí ń bẹ lọ́wọ́ wọn yẹn tó ń wá dá sí láwọn sí fáyìn lórí alájà yìí mọ̀ bá ẹ̀wọ̀n bínú so dáadáa tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ó tún wá sí kíni o ó tún wá ń dára sí so sọ̀rọ̀ sí nìsín ó tún pé Islam àǹfààní ẹ̀ pọ̀ lọ́jà ara ní tí ò ló ń kà àwọn obìnrin wa Islam ló jẹ́ kí a mọ ìmúra tó dáa fún wọn jù àwọn obìnrin wa nílẹ̀ Yorùbá wọn kì í rìn hòhò Islam ò bá wọn pé wọ́n rìn hòhò ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n nígbà tí Islam dé ó já mọ̀ pé nínú tó fi ń dáa jù ní kíni o kéèyàn máa wà ní abẹ́ ààbò ní tó dáa tí Islam bá lọ́wọ́ bàbá wa kò gbà lọ́wọ́ wọn o àtúnṣe tó bá ní èdè ni ó fi kún fún wọn
nínú ẹ̀ nísìn ọmọ Yorùbá kò sí pé èèyàn ń bo ojú gẹ́gẹ́ bí ẹlẹ́à, kò sí pé bóyá pé èèyàn ń lo nǹkan kan bíi kéèpù bọ̀ àná lè máa fi aṣọ bo orí wọn láwọn àsìkò míì ìgbà mìíràn sì lè máa sí olẹ̀ ṣùgbọ́n ní Islam dé ó tan náà mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan báyẹn. So àwọn bàbá wa náà wọn ò mọ̀ ń pa ẹ̀sìn lọ títí kátẹ̀pọ̀ wọn mọ̀ ń pa ẹ̀sìn kì í ṣe bí wọ́n ṣe bó ṣe tọ́ òní wọ́n ti ń ṣe nígbà tí Islam dé ó tan ìmọ́lẹ̀ sí fún wọn ó dẹ̀ jẹ́ wọn gbogbo téèyàn yóò bá máa ní ẹ̀dì nínú ayé àtẹ́wọ́ sọ́lọ̀ lọ́nà mímọ́ ẹ̀yin náà gbogbo ẹ̀sìn nísìn mi ò ta kó ẹ̀sìn kankan fi bọ́ ẹ̀sìn kankan ṣùgbọ́n Islam lọ́yẹ́ pé gbogbo tó wá fẹ́ sí nínú Islam ó kọ́kọ́ sí kíni ó kọ́kọ́ wà mímọ́ ó kírun ni ó wà mímọ́ ó gbàwẹ̀ ni ó wà mímọ́ kódà tó bá tán bí Ọlọ́run tó ní àdúrà húmínà lè ìbáradà pé kéèyàn tó máa ṣe àdúrà wọn ó tó máa kàkún pé tó ń ṣe kíni ó tó ń jọ́sìn náà ni. So ó dà pé alájà mi ẹ̀yin àgbàgbọ́ yèmí dáadáa bí. ẹ̀rí pàjọ ṣàǹkó ni mo lọ sórí péjì yín mo rí kíní láwàwí tẹ ẹ̀wọ̀ mi náà lọ gbé sórí mi àtijọ́ ṣàǹkó. La ilaha illallah. jẹ́rí kó ṣó sùn tì mí ṣó fine ṣé bẹ́ẹ̀ ṣe wòye àbí. ṣó fine àbí kò fine. inú mi ó wà á dùn tọ́lọ́mbà lè sọ dìjẹ́ bàbá. ẹ fẹ́ cover mi ṣẹ́rí pọ́ ti fẹ́ bò wá ṣẹ́rí pọ́ ti fẹ́ cover mi up wọ́n fẹ́ bò mí head to toe wọ́n fẹ́ kọ́ rí mi mọ́ ṣẹ́rí pé bó ṣe ń erase identity àwọn obìnrin nìyí alpha ẹ fẹ́ bà tèmi jẹ́ kí ni mo ẹni kí n wọ jibab. wọ́n ti fẹ́ bò wá all right wọ́n fẹ́ bà tèmi jẹ́ ni ṣé kán ní kí n lọ bo everything how can I do that wọ́n fẹ́ bà ayé mi jẹ́ ni wọ́n fẹ́ erase identity mi as a woman ni wọ́n fẹ́ kọ́ rídì mi ni. ṣe ẹni sùúrù tó bá ní pé kóbìnrin kò bójú nǹkan tí ó pamọ́ síbẹ̀ ó pọ̀. kí ni mo pamọ́ síbẹ̀. ẹ máa gbọ́ àkọ́kọ́ ni pé obìnrin ẹni tí ó máa tètè mọ́kùnrin sórí ibú jù láyé ara obìnrin ló pé sí. ṣé ń gbọ́ mi. ẹni sùúrù tó bá ní pé kóbìnrin kò bójú wọ́n fi ṣe àwọn nǹkan wọ́n fi dá àwọn ààbò kankan sínú ayé ẹ lè rí obìnrin kò bójú tó búra látòkè délẹ̀ kó máa kọjá lọ kí ọkùnrin kó pè kó ṣe kò lè ṣẹlẹ̀. àkọ́kọ́ ó ṣẹlẹ̀ sọ̀rọ̀ mi ó ṣẹlẹ̀ o. ẹ máa gbọ́ tó bá ní pé kéèyàn bójú obìnrin tán ní kó bójú torí wípé kí ni àkọ́kọ́ àwọn ọkùnrin kan ara wọn. Family of Kufaro ẹ lè rán wọn létí pé kéèsì of HIV tó wà ní Kwara State according to Nigeria government ó high ju gbogbo state tó kù lọ. wọ́n ń dóra wọn kiri ni. ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi ẹni sùn ẹ̀yẹ́ kí n fún yín lè wọ́n ní tí wọ́n bá ní pé kóbìnrin kan ha àkọ́kọ́ ni pé wọ́n ń protect ẹ̀ níbi ìṣìnà ṣíṣe. no wọn protect anything because èmi kankan tí n bá rìn down the street tó kò yín le it's not my business èmi kọ́ mo lóko you control your oko you control your own soldier I'm not in control of your own soldier ṣẹ́gẹ̀t even tí bá ṣí hòhò lẹ̀ kò yẹ kókó yín máa le control yourself. no wọ́n ti fi interview sára ọkùnrin nìyẹn tó bá rí. fi kọ́kọ́ sára ọkùnrin ẹ já bá Mr. Alfa sọ̀rọ̀ Alfa ẹ má bínú Sheikh ẹ lè bò mí mọ́lẹ̀ wọn ò ní bò wá mọ́lẹ̀ o a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Right, Mr. Alfa Alfa Abefe ẹ ti mention nǹkan márùn tí Islam kó wá sí Nàìjíríà kó wá sí ilẹ̀ wa tá à ní tẹ́lẹ̀ so number one yẹn kí lẹ kọ́kọ́ dárúkọ ẹja explore ẹja ṣàlàyé properly káwo bóyá ṣé òótọ́ ni àbí kì í ṣe òótọ́ so ẹ dárúkọ number one yẹn again ká explore ẹ. ẹ jẹ́ ká mọ̀ níbi tí mo parí ẹ̀ sí nípa wípé kí obìnrin ó bo gbogbo ara ẹ̀ kò sí nínú ẹ̀sìn kankan bí ó sì nínú Islam tí ẹ bá sì wò ohun tí ń fa sìnà lóde òní níbi tí sìnà ti ń bẹ̀rẹ̀ obìnrin ni ọkùnrin ò lè kọ́ọ̀sì sìnà o níwọ̀n bá ìgbà tí obìnrin bá mú àyà tó gbé báyìí tó ṣe hẹ̀hẹ̀ báyìí bí ọpọ́n ọṣẹ tó mú ìkéde báyìí tó ṣe bí ebè ìgbéra. kílẹ̀ wí mami ọ̀fọ̀ kílẹ̀ sọ mami ọ̀fọ̀ yóò gbogbo yín ó dàbẹ̀ nípa ti like obìnrin jù because ṣé mọ̀ pé a ní tribe kan ní South Africa tó jẹ́ pé ìhòòhò nìkan ló they are completely naked ọyàn wà òbò wà everything wà kò dẹ̀ ń kọ́ sí ṣìnà so ṣé mi pé ẹ̀yin Muslim men ẹ̀ lè control ara yín ni ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. ṣé Christian so ẹ dá mi lóhùn náà ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ lè róbìnrin kára yín balẹ̀. àrí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá ẹ lè sọ pé wọn lè rí obìnrin kára wọn máa balẹ̀ tíráìbù tí wọn ní kárí ìhòòhò kò sínú tíráìbù tí wọn kárí ìhòòhò. mi sọ̀rọ̀ nípa tribe because ẹ lè máa sọ̀rọ̀ tribe nìyẹn because me as a Yorùbá tí n bá fẹ́ wọ aṣọ òkè
ẹ sì rí apá mi nínú Islam wọn ò fẹ́ rápá mo rántí náà my mom wọn máa ń jó ń gbà yẹn náà wọn máa tie bí crop top a lè pè ní crop top lẹ́yìn tẹ́ pé ibi ọyàn nìkan la máa bò àwa ìró yẹn sí waist wa ẹ lè rí gbogbo ikùn wa ṣẹ́gẹ̀t so Yorùbá tradition kì í ṣe pé wọ́n ní ká bo obìnrin completely no tábà wọn aṣọ òkè ó sì máa expose wa why does Allah want women to cover up kí la ṣe fún Allah. ṣe rí ìhòòhò obìnrin méjì ni èyí tó já sí pé wọ́n ní pé ká bò àwọn kan wà tó já sí pé wọ́n ní ká bò gbogbo ara délé tó já sí pé ibi tí ó sì lè bòde tó pé ó bẹ́sìn mú ó lè ṣí ojú ẹ̀ sílẹ̀ ṣé ń gbọ́ mi láti òkè ọyàn ẹ̀ báyìí tó tá a bá ti mú òkè ẹ̀yìn obìnrin wá sí ìsàlẹ̀ kọjá orókún sísàlẹ̀ tóbìnrin bá múra tó bò láti bẹ̀yìn. mo ti mọ aura obìnrin already ẹ ní láti ṣàlàyé mo ń sọ pé kí ni ìdí kí ni reason behind it because ẹ ṣe yí kẹ má bínú because ẹ̀yin ọkùnrin ní kọ́kọ́ lẹ lójú o èmi like ọkùnrin o bí mo ṣe ń wo sheik nísìn mo ti ń think of nǹkan tó wà lábẹ́ wọn bí mo ṣe ń wo Mr. Abẹ́fẹ́ yes no because yes no because bẹ́ẹ̀ ṣe subhanallah yes because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé bóyá obìnrin náà à ní feelings à ń wà attracted to ọkùnrin ṣẹ́gẹ̀t ó yẹ Mr. Alfa Abẹ́fẹ́ Sheikh ẹ̀yin náà ẹ lọ wọ jilbab because ẹ ti ń cause the fitna nínú live yìí gbogbo bí mo ṣe ń rí yín yẹn ara ń ṣe mí bákanbákan ẹ lọ wọ jilbab ẹ cover up. no ṣé ń gbọ́ mi Ọlọ́run náà mọ̀ pé obìnrin ẹ lè lámùmọ́ rẹ̀ lọ́kùnrin lọ ṣé ń gbọ́ mi ọkùnrin a lè lámùmọ́ rẹ̀ rárá wàláì why tó bá fi lè mú ọkùnrin ara ẹ̀ á máa gbọ̀n a máa ṣe ségesège. ṣé rò pé animals làwọn obìnrin ni ṣé rò pé àwọn náà ń get the same feeling ni. wọn l'animal kọ́ lẹ́yìn obìnrin. kí lè máa ń sọ àwọn náà máa ń get the same feeling. táwọn obìnrin bá le wọn ní kó pe ọkọ ẹ̀ ní kódà wọn ní pé téèyàn bá wà nú àwẹ̀ kéèyàn já nítorí ẹ̀ kó wá mú ìyàkó ẹ̀ṣẹ̀ wà lẹ́yìn àwẹ̀ yẹn ṣé ń gbọ́ mi. wọn ní kí. ẹ̀yin Muslim ẹ like obo too much ẹ wo nǹkan tẹ̀ sọ kẹ́ ẹ jáwẹ̀ tó rẹ fẹ́ knack. It means pé àwọn èèyàn important nìyẹn torí ẹ fẹ́ òbò ẹ máa já àwẹ̀ yín ẹ like òbò ẹ̀yin afa ẹ̀yin lẹ ẹ ní sùúrù. gbogbo àwọn afa ní Yorùbá là wọ́n like obìnrin past anything. wọn ní kí ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi kì í ṣe pé àwẹ̀ yín ò wà important ká ní kó wà important ni bó ṣe ní kan já yẹn wọn ní kán mú ìyàkó ẹ̀ṣẹ̀ wà wọn dẹ̀ ní kán ṣe kí ni wọn ní pé kí kán gbà mí ṣé ń gbọ́ mi àmọ́ tó pọ́n wọn ló wá important àmọ́ kí ṣìnà má bẹ́ sílẹ̀ ẹ mọ̀ pé lẹ́sìn mi wà àgbà tó ti mọ̀ pọ́kọ ẹ gbá àwẹ̀ ó dẹ̀ mọ̀ pé ọkùnrin kò lè ṣe tó bá ti dọ̀sán àwẹ̀ ó dẹ̀ mú lọ́sàn àwẹ̀ á dẹ̀ lọ ṣe kí ni amúbọ̀dà Peter tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn mi ìbò ẹlẹ́sìn kankan. gbogbo ilé divert o gbogbo ilé ẹni tẹ́ bá sọ pé divert it means that you were not listening to the conversation the last thing ti ẹni sọ̀rọ̀ Sheikh the last thing ti Alfa sọ ni wípé kọ́ máa ṣíra lẹ̀ kọ́ máa bora ní pé àwọn àǹfààní tí Islam mú wá sí Yorùbá land nìyẹn so à ń treat ẹ lọ́wọ́ ṣẹ́gẹ̀t that was the fifth thing to mention so comment section pay attention please thank you. Now, Mr. Alfa Abẹ́fẹ́, now, according to Islam, kí ni reason ẹ gbàgbé gbogbo nǹkan tá a ti ń sọ bọ̀, according to Islam fúnra rẹ̀, kí ni reason káwọn obìnrin máa wọṣọ bẹ́ẹ̀ yẹn, according to the Quran, according to the Sunnah. Ẹ wo gbogbo èèyàn tó ń sọ, let's be serious, it's not every day we can be serious, leave us alone, comment section, mo máa ignore any comment ni, ẹ já rẹ́rìn, it's not every day serious. When you are running this show 24/7, it's okay to have a laugh. Please, let's be serious, you come up and do it then. Kí ló ń ṣẹlẹ̀ now? Gosh, what's wrong with you people? ṣé ń gbọ́ mi ẹni pé ní Islam gẹ́gẹ́ dídí sọ nípa ọ̀rọ̀ jilbab náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ kó yé wa nínú ìtàn àti nínú tírà ẹ tún ẹ lè lọ wọnú tafsir ó dùn mí ó wà ní tafsir lè Qur'an pé gbogbo àwọn ìyàwó Ànábì ayàwó ẹja gbé síta. ọ̀nà ẹ̀jì nítorí ẹ̀ mo ti gbàgbé wàláì tàláì ó ní gbogbo àwọn tó jẹ́ ìyàwó Ànábì pátá náà ṣe ẹ̀ha. ó dà pé mo ti wá kúnlẹ̀ àtiwájú kàwábà nẹ́tíkà. anakunla so wọ́n ní gbogbo ẹni tí Ànábì fẹ́ níyàwó pátá ló ṣe ẹ̀ha tí ó dẹ̀ sí muskila ń bẹ̀ kí wàá ní ẹ̀ha fi dáa fún Islam tí Islam gẹ́gẹ́ sọ nípa ẹ̀ha ó ní alákọ̀ọ́kọ́ ni pé bíbo ìhòòhò obìnrin òun ṣe ń tán fẹ́ máa rí ìhòòhò ẹ̀ rárá àkọ́kọ́ nìyẹn ní tí Islam wà fún pé ní tí Islam sọ nípa ọ̀rọ̀ tó sọ nípa nǹkan tó bí ìdí tí Muhammed fi ń lo ẹ̀hà táwọn ìyàwó ẹ̀ fi ń lo ẹ̀ kò dáa pé káyọ̀dé bẹ̀rẹ̀ sí ní ìlú bó ṣe bẹ̀rẹ̀ Islam irú Kádíjà ní ìsàlẹ̀ sọ pé bóyá kò lo ẹ̀hà ń tiẹ̀ so kí ni nǹkan tó bí ẹ̀hà ìgbà yẹn kẹ́ ẹ̀ sọ. wọ́n tẹ̀sí lọ́wọ́ ń gbé jáde mo ti ha sórí èmi ò kàn lè ṣe Islam ní gbogbo àyà yìí mo ti ha sórí but mo ti find you
I'm too beautiful. I'm too beautiful. Look at me. Allah cannot create something that looks this beautiful. Mo ti find you. Allah kọ́ ló dá mi. Ẹ wo mú mi, ẹ wò tèmi, ṣé mo jọ Saudi Arabia? I'm too gorgeous. imú yẹn ètè yẹn àfa tọ́lọ́n bá prepare rẹ̀ fún òun ló yẹ kó máa rí mú yẹn òun ló yẹ kó máa jẹ ètè yẹn. Àwọn àfa tí mo máa wọ dribble hun náà máa lu gbogbo wọn ni èmi máa ń jà. ẹ máa gbọ́ ó yá ẹ̀ka àyà yẹn fún mi ẹ̀ka àyà yẹn ẹ̀ka kẹsì. wà ní sáàhì mọ́mì nínà yẹ̀dìhúnà léhìn náà wọ́n ní ká yẹ̀dìhúnà léhìn náà ẹ̀ dábò wọn lórí ẹ dábò wọn lórí as in kí wọ́n cover them up. bẹ́ẹ̀ni yẹ̀dìhúnà léhìn náà mi jẹ lábìbí iná. torí kíni reason ẹ kíni ìdí ẹ because ẹ mọ̀ pé àyà yẹn ẹ fún wa ní reason. bọ́dá yẹn náà ti bèèrè pé reason tí Muhammad fi gbé jáde ẹ mọ̀ pé àníbọ̀ Muhammad kò ń dá déédéé ṣe nǹkan fún alága rẹ̀ ju pé kíni wọ́n máa ń ránṣẹ́ sí ni wọ́n máa ń ránṣẹ́ wáàyí sí ni ọ̀rọ̀ tó bá jẹ́ ń lọ lásìkò yẹn lọ́lọ́run máa ń fi ránṣẹ́ wáàyí sí wọn ṣé ń gbọ́ mi náà fi máa ń ránṣẹ́ àyà sáńdẹ́ pé àyà báyìí ká fún wọn ọ̀rọ̀ tó bá ń lọ lásìkò yẹn ó ní so nígbà tó Ọlọ́run wá fẹ́ ránṣẹ́ àyà yẹn ó papọ̀ mọ́ ẹni tó ṣe ṣìnà láàrin ara wọn ṣọ́rọ̀ mi yé yín. ṣé sábàbù nọ̀zù lẹ́ ń fún wa ní ìsìn ṣé sábàbù nọ̀zù titi yín nìyí àbí tàwọn wàhídì èwo lẹ́ ń fún wa ní ìsìn. gàgà o ó ṣe wá jẹ sábàbù nọ̀zù ṣe mọ̀ pé most aya tó wà nínú Al-Qur'an ó máa ń ní sábàbù nọ̀zù kí ló bí aya yẹn kí ló ṣẹlẹ̀ tí Jibril ṣe sọ aya yẹn sílẹ̀ ṣe get. òun náà ni mo sọ fún yín pé ìdí tí ibo ni mo ti lè kà because èmi like evidence ẹ fún mi níbi tí ma ti kà ká gbé sórí screen. Subhanallah inú tafsir tẹ́ bá lè rí tafsir Quran àyà yẹn àyà tẹ́ ń wò yìí tẹ́ bá lè rí tafsir yẹn gangan. Okay, no problem. So ẹjọ tẹ́ ẹ bá mind ẹ jẹ́ kémi àti Mr. Deleke kásáré ká ṣẹ́gẹ̀t àwa gbé tafsir títà. Mr. Deleke ẹ jẹ́ bá wa gbóhùn sókè so à ń kà nínú Surah Al-Ahzab that's Quran chapter 33 ayah number 59 mo ń bọ̀ a'udhu billahi minash shaitanir rajim. Afẹ́ ka Quran no interruption no stuck from there. Only all prophets. Muhammad. Ask your wives, daughters, and believing women to draw their cloaks over their bodies. Sọ fún àwọn ìyàwó ẹ ọmọ ẹ àtàwọn mùsùlùmí kí wọ́n máa fi aṣọ bo ara wọn. In this way, it is more likely that they will be recognized as virtuous. Fún ìdí èyí, wọ́n máa rí wọn bí èèyàn yìí. And not be harassed. Wọn ò dẹ̀ ní máa fi ojú kíní wọn ní máa fọwọ́ bàjẹ́ kàn wọ́n. And Allah is all for. Oh, a'udhu billahi minash shaitan. Sheikh then interrupt the Quran. Sheikh one Jahannam for you. Oh, astaghfirullah. Only and will not be harassed. Oh, subhanallah. And will not be harassed. So wọn ò dẹ̀ ní máa fi ìyẹ́pẹ̀rẹ̀ bà wọ́n. And Allah is all forgiving and the most merciful. Allah foríjìn aláàánú. Okay, so Alpha Abefe, àwọn wo ló ń harass obìnrin nínú àyà yìí because ṣe rí pé ìgbà tí Allah subhanahu wa ta'ala tó kọ àyà yìí tó ẹni sọ̀rọ̀ ẹ̀ ṣe yìí kẹ́ má bínú ìgbà tó send àyà yìí ó ní pé ẹ sọ fún àwọn obìnrin kó wọṣọ kó cover so that wọn ò ní harass wọn àwọn wo ló ń cause harassment nínú àyà yìí. ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi kí wọ́n tó ṣe rí gbogbo tafsir Al-Quran tẹ̀yìn ká yìí ìtẹ́ka yìí àwọn alákọ̀tún kọ ni èyí tí ó pé gangan tí ó pé tí wọ́n ṣe tẹ̀fsírì tó pé ẹ máa rí tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ àyà yẹn wá ní wá nù sílà wọ́n sọ àyà ìkalẹ̀ fíìkì nìkan wọ́n máa sọ díẹ̀ pé ìdí báyìí náà fi sọ kalẹ̀ so ká ní tẹ̀fsírì tèmi wà nítòsí ni bàbá yín gbé máa dẹ̀ ka máa dẹ̀ tún fún yín ṣé ń gbọ́ mi so wọ́n á ní pé ìdí báyìí so ẹgbẹ́ mi náà ti sọ pé a máa gbé tẹ̀fsírì. ẹ ń gbọ́ mi ṣé ń gbọ́ mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé yín tó ń ṣẹlẹ̀ lásìkò ni máa fi ń sọ̀rọ̀ there was so much of pé kẹ́ sọ pé ṣìnà pọ̀ lásìkò yẹn náà fi ránṣẹ́ sí Jíbril pé sọ fún ànábì kó ṣe kí ni kó bo ojú àwọn ìyàwó ẹ̀ fún sódà pé wọn ní àráàsì wọn àwọn àtúnjọjú yàtọ̀ sáwọn tó ń wọṣọ wọn ní torí ìyẹn sọ pé kọ́ máa wọṣọ normal everybody ń wọṣọ but they tell them to change their own dressing because they want them to be more special wọ́n fẹ́ káwọn tún lápọ̀nlé ju kí ni ju àwọn tó ṣí ojú wọn lẹ̀ lọ ẹ̀san dẹ̀ wà ń bẹ̀ wà láì tàláì. ṣe mọ̀ pé àyà yẹn ni pé so that they are not harassed mo ń bí àwọn wo ló ń harass wọn gbà yẹn ṣé àwọn ọkùnrin ló ń harass obìnrin àbáwọn obìnrin ló ń harass ọkùnrin so àwọn ọkùnrin ló ń cause harassment ń bí báyìí. àwọn ọkùnrin náà harass obìnrin. So instead of Allah kí Allah sọ fáwọn ọkùnrin ẹ harass obìnrin mọ́ o ẹ fi wọ́n lẹ̀ o ẹ treat wọn nicely o Allah ò sọ yẹn Allah sọ wípé àwa obìnrin la máa wá take responsibility fún harassment yìí àwa ni ká lọ da aṣọ bójú ṣé kò make sense now.
ẹni sùúrù àwọn àfẹ́ kọkùnrin ìṣòrí burúkú látara yín ni ẹ mọ̀ pé àwa ní ká ṣe orí burúkú. ẹ máa gbọ́ level of ọkùnrin mi ó lè róbìnrin tó pé for the beauty of that girl á dẹ̀ rí pẹ̀ tó pé níbi tí beauty ẹ̀ bá kún sí lórí á dẹ̀ rí pẹ̀ so nígbà tí èèyàn bá ti wo ojú ẹ̀ tí ò rí ojú ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ ní tí wọ́n pè ní gbogbolé ṣe ti gbọ́ nísìnyí ṣe mọ̀ pé mo ti ń sọ láti join ni pé a lot of àwọn tó ń ṣe ẹ̀sìn religious men àwọn ní the biggest aṣáwó ṣe rí nǹkan tí sheik jọ sọ sheik sọ wípé ẹ̀yin la ṣáwó jù ẹ̀yin la máa ń ṣaṣáwó jù to be honest. bí báwo ẹ̀yin la máa ń ṣe ṣìnà jù ẹ ti béèrè sheik abẹ́fẹ́ ẹni sùúrù ẹjẹ explain ẹ béèrè evidence àdèmọ evidence wa ẹgbọn táwọn ẹgbọn tẹnì kankan sọ ń bẹ yẹn nísìn ẹni ẹ kọ síbẹ̀ pé a máa explain tàyà ìyẹn nípa a máa explain tàyà ẹ̀ nígbà explain wa wọlé nìyẹn. Sheik ẹni sùúrù Sheik ẹni sùúrù mo ti follow yín o. nǹkan ẹ mọ̀ okay ẹ má follow mi lọ jahana ẹ má tẹ̀lé mi lọ jahana mọ́. èmi ò fọ ayé kọ́ mo sọ pé mo follow. Okay tó bá jẹ́ mi lẹ́yìn tẹ̀lé gbogbo wa máa jóná ni wàláhì so ẹ má tẹ̀lé mi. subahana fún kí ni jíjóná báwo. mo ti follow yín jáde. èmi fẹ́ jóná èmi fẹ́ lọ jahannam straight now Mr. Sheik kí lorúkọ yín náà Sheik el Habibi. abẹ́fẹ́ ọmọ ẹlẹ́à. Okay Habibi nǹkan tẹ́ sọ ló disturb mi because tẹ́ bá wo mi ìfẹ́ sọ ọ̀rọ̀ yẹn because of TikTok tọmọ kan máa fi tipátipá báyàn sùn ṣé mo pé ó ń ṣẹlẹ̀ sọ́mọ kékeré tó rí ta ní lamẹ́ríkà bàbá kan tó rape ọmọ oṣù mẹ́sàn-án ṣé torí ọmọ yẹn fine ni what is beautiful in a 6-month-old body so nǹkan tẹ́ sọ yẹn wà very disturbing because tẹ́ bá sọ pé beauty ló ń jẹ́ káwọn ọkùnrin grape so tó bá ń grape ọmọdé tó ń wọnà pínkọ́ kí ló kọ́ sí yẹn Sheik. àkòsí beauty kankan tá fẹ́ rí lára ọmọdé. ìyẹn àbòsí nìyẹn bọ̀ tó bá ń grape àgbàlagbà ìyẹn òun ṣàbòsí ayé ti dàrú ṣé kẹwọn nǹkan tẹ́ ń sọ náà. ẹ máa gbọ́ ṣé ẹ máa ní sùúrù tí yẹn a lè pè lásàsí àbógun ló ń tẹ̀lé òun tó fi yé pọ̀ ọmọ ọdún mẹ́fà ọmọ oṣù mẹ́fà. ìtọ́ba grape ọmọ ọdún 30 years old ńkọ́. ẹ máa gbọ́ kí ni àdìpẹ́ ìgbà òkú fẹ́ rí lára pé mo ti dẹ́pọ̀ yín mú ní ìsìn mo máa play basketball pẹ̀lẹ́pọ̀ yín ẹjọ́ ẹja dúró síbi question yìí so ìtọ́ba. èmi ni candidate jahannam èmi ti ta mo ti forget mo ti accept yẹn láti jọ ẹ̀sọ́ ẹ má wọrí. ẹ fẹ́ wọná mo fẹ́ wọná you know what because mo fẹ́ lọ iblis ni mo fẹ́ bá sọ̀rọ̀ because ẹ mọ̀ pé tẹ́ bá wo Quran gbọ́ ọ̀rọ̀ iblis one side story ni iblis mo fẹ́ gbọ́ ẹjọ́ iblis. ẹ máa gbọ́ àǹtí ẹgbẹ́ tẹ́yìn kan claim fúnra yín kí ni MSS bàbá kí ló ṣe wọ́ọ̀tì kí wọ́n máa sọ pé MSS bàbá sallallahu alaihi wasallam. ẹ bá wa fi sallallahu alaihi wasallam sí tẹ́ bá ti ń sọ Mr. Abẹ́fẹ́ ẹjọ́ tẹ́ bá ti pé MS bàbá yẹn ẹ bá wa fi sọ ọ̀sìn. ok kí ni túmọ̀ yẹn. sallallahu alaihi wasallam. Khairul hanan ẹni tó lóore jù nínú ẹ̀dá. àwa náà ti lánàá bí wa nílẹ̀ ẹ̀yin ni kọ́kọ́ lẹ lánàá bí àwa náà lánàá bí wa nílẹ̀ Yorùbá á dẹ̀ lè sọ sallallahu alaihi wasallam ṣẹ́rí ẹ̀ bá ti má dà kínní ilẹ̀ comment section ẹ wo comment. ànábì ms baba sallallahu alaihi wasallam. ọlọ́ọ̀ méje múta sallallahu alaihi wasallam. sẹ́rí ẹjọ́ láàyè ẹ má dárúkọ yẹn mọ́ tẹ́ bá fẹ́ fi sallallahu alaihi wasallam sí ẹ má dárúkọ ms baba mọ́ tẹ́ bá lè ṣe sallallahu alaihi wasallam. wọ́n dẹ̀ sọ inú yìí dẹ̀ dùn. àǹtí ilẹ̀ Yorùbá sẹ́yìn gbọ́ mi. ẹ̀yin méjèèjì ẹ̀ ti dáhùn question mi o. bóyá ni a ti dáhùn question yín ẹ bèrè ìbéèrè márùn-ún adáyín ló béèrè márùn-ún ẹ tó fẹ́ mọ ìyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan àtúndáyín lóhùn. ẹni sùúrù Abẹ́fẹ́ má bínú now Sheik tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn wọ́n sọ wípé ẹni tó bá rape ẹ má bínú mi fẹ́ lọ ọ̀rọ̀ yẹn torí TikTok wọn láìkí language yẹn torí ẹ̀ mo ṣe ń spẹ̀lẹ̀ ẹni tó bá rape ọmọdé wọ́n ní pé àbòsí ló ń ṣe nìyẹn mo wá bí wọ́n what about ọkùnrin tó bá rape àgbàlagbà kí ló ń ṣe ń gbà yẹn. òun náà ni mo ti sọ fún yín rádà kó jẹ́ beauty àbójú kòkòrò ló sún débẹ̀ ṣọ́rọ̀ mi yìí tí ò bá ti jẹ́ beauty á jẹ́ ojú kòkòrò ló sún débẹ̀. Beauty so ẹ má bínú Sheik ẹ má bínú so tẹ́yìn bá rí bèbí kan tó wà beautiful ṣé lè rap ẹ ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn. akápọ̀ ọ̀kan ju àwa jura wa lọ ṣé ń gbọ́ mi tẹ́mi bá fẹ́ yàwó mi tí mo fẹ́ ẹ lè expect mi pé kí n yàlè débi pé mo ti fẹ́ rape yẹn no akápọ̀ ọ̀kan ju àwa jura wa lọ ṣìnà nìyẹn èyàn dẹ̀ ti mọ̀ ìyà tó ń bẹ fún ṣìnà
bẹ́ẹ̀ni ṣé ń gbọ́ mi? gbogbo ìlànà ibi tí fi kọ́ wa. So téèyàn bá tún wá fẹ́ sọ pé àbúyá ìyàwó òun tóun àbóhùn tún rí tó èèyàn lè toast ẹ̀ gbogbo ọmọ yẹn ṣe fáìn o ó lè fẹ́ lè torí ẹ̀ náà fi ní afẹ́ méjì ìgbà tó bá fẹ́ èyí tó pupa kan èyí tó dúdú kan tó ṣokoléètì kan tó green kan á pé mẹ́rin ó ṣiṣẹ́ súnà nẹ́bù Muhammad. So kò sí ìtò fẹ́ sallallahu alaihi wasallam kò sí ìtò fẹ́ tó wà á rí ń bẹ̀. Àmọ́ kó wá sọ pé ẹ jẹ́ ń gbé yín débẹ̀ because Sheikh ẹ sọ wípé lẹ́ẹ̀kan yẹn pé beauty obìnrin ló máa ń jẹ́ kọkùnrin RAPE that's not what kánẹ̀ ti ṣe research yín ẹ ti mọ̀ pé nǹkan tó ń cause ẹ̀ nìyẹn nǹkan tó ń cause ẹ̀kọ́ nìyẹn ẹ má bínú Mr. Adeleke ẹ já gbóhùn sókè díẹ̀ má kọ́ fún yín 3 bullet points okay kẹ́ lọ ṣe research yín ó ní some of the main factors that research points to when it comes to RAPE mi ìfẹ́ ṣọ̀rọ̀ yẹn torí TikTok ó ní power and control number 1. agbára àti láti máa dáàbò bo ara ẹni. Many perpetrators use sexual violence as a way to dominate, humiliate, or control somebody. wọ́n dáhùn tó máa ń fi ìfipá bá àwọn èèyàn lò wọ́n ní wọ́n máa fi ń ṣe kán fi tẹ èèyàn rì àbí kán fi bàyàn lójú jẹ́ àbí kó jẹ́ kí wọ́n fẹ́ fi máa darí ẹni yẹni. It is about a certain power over another person. wọ́n fi ń ṣe pàmò ní agbára ju apá kejì lọ. Number 2, entitlement and harmful belief. torí pé wọ́n rí pé àwọn lẹ́tọ̀ọ́ sí i ó dẹ̀ jẹ́ nǹkan tí ò da tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ kó da fáwọn. Some men grow up with belief that they are old smecks. wọ́n ní àwọn ọkùnrin kan wà tán nígbàgbọ́ wípé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ìfipábánilò. Or that women's boundaries don't matter. ní pé èèyàn yẹpẹrẹ dẹ̀ lóbìnrin wọn nítumọ̀ nínú ayé. These attitudes can be shaped by culture, peer groups, or media. wọ́n ní irú wà yìí wọ́n ní ìlú téèyàn bá wà nínú àṣà abẹ tàbí kó jẹ́ pé àwọn nípa tọ̀rẹ́ àbí eré tí wọ́n ń wò ló máa jẹ́ kí wọ́n mú ní irú ìròrí yìí o. Ẹ já fún wa ní one more, lack of empathy. wọ́n lẹ́lẹ̀kẹta ni pé àwọn tí wọ́n fi ìjẹ́mọ̀nìyàn ṣe. A willingness to ignore or override someone else's pain and lack of consent. wọ́n rò pé kí ló kàn mí pẹ̀lú pé ó ń rí ìnira níbi ibẹ̀ iye òde kan mímì níbi láti gbàṣẹ látọwọ́ ẹ̀ àwọn tó máa ń ṣe nítorí nǹkan yẹn. This is a major part of the behaviour. wọ́n ní eléyìí jẹ́ gbòógì nínú ìwà burúkú táwọn arábí máa ń wù. So Mr. Sheikh, this is according to research o ẹ lè lọ ṣe research yín kì í ṣe pé obìnrin fine lọ ṣe ń grape ẹ. It's got nothing to do with beauty. It's about power, dominance, control. It's about subjugating the person. If you want get. So, Sheikh, I don't think it has anything to do with beauty. Because Teba and Robin, then I think that's all very scary to me. Because Teba girl to find conshe and my sock it makes sense. Alaja and I will keep paying. But edit Mommy, I want keferi. ìyá ilẹ̀ Yorùbá ẹ̀rí tẹ́ mú wáyé kì í ṣe nínú tẹ̀fsíìrù. Need the tefsir láti prove pé kí ló dé táwọn èèyàn ṣe ń grape èèyàn. Come on, Sheikh. We don't need Quran to find out why people grape. Ìyẹn kò has anything to do with Quran. Ẹ̀rí táwa mú wá Quran láti mú wá ẹ̀rí tẹ́wọ̀n dẹ̀ fi tẹ̀lé wípé n tó lè kọ́ọ̀sì lélẹ́yìí n tí Islam sọ fáwa nìyẹn pé tẹ́ bá ń rí bẹ́ẹ̀ yẹn o ó lè kọ́ọ̀sì báyìí. tó ti yé ẹ̀rí tí Islam fà wá òun là wá mú wá yẹn bọ̀ǹtẹ́yìn náà mú wá yìí nísìnyí àjọ yẹn pẹ̀lú ẹ̀ ní àfi sí abẹ́ ẹ̀ tí Ọlọ́run mú wá fún wa. kí lẹ́yìn. Allah is the slave of long. ok pé Allah nìkan ni ká máa dárúkọ Allah náà gba gbogbo ayé lọ náà nìyẹn. No, mo ẹ má bínú internet mi network mi ò dá sáré bèrè question mi mo ní àwọn ẹrú obìnrin tí Allah fún ànábì ṣé àwọn náà wọ́n ní láti bojú kọ bo gbogbo ara. àwọn náà ló kọ́kọ́ pa láṣẹ bẹ́ẹ̀. èyí àwọn ìyàwó ẹ̀ ní o àbí àwọn ẹrú bu. ẹni tó rọ àwọn ẹrú obìnrin ẹ̀ àwọn kí ló ń pè wọ́n imamat malakat aiman mi mo ṣe máa sọ. àwọn ìyàwó ẹ̀ àbí àwọn. ok pé àwọn tí wọ́n wà nínú ilé ẹ̀ tí wọ́n wà nínú ilé pẹ̀lú ànábì bọ̀ tí wọ́n sì ìyàwó ẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ ọmọ ẹ̀ tó ní kápá lórí wọn. àwọn ẹrú ẹ̀ àwọn malakat aimanukum àwọn kan kí bá. Malakot aimanukum. Right hand possession àwọn tó kó lẹ́rú lójú ogun àwọn war booty. ṣe rúbìnrin ìsà. mo ti gàṣírí yín títí mo ti mọ everything. ṣé ànábì ò kẹrù àbò kẹrù ṣé ó kẹrù obìnrin àbí kò kẹrù àbí mo parọ́ mi parọ́. téèyàn bá kó nǹkan lógun àyẹ̀mọ́
ìyá ilẹ̀ Yorùbá máa tó bá jẹ́ ìyá mi lọ́kọ́ lójú ogun tó ń bá wọn sùn inú mi ò ní dùn ṣá o mo mọ̀ pé mo dẹ̀ àwùjọ bí láì mi ìṣe fẹ́ yín náà. àwọn lójú ogun ànábì ò lè kóyàn lójú ogun kó máa bá sùn o ẹ lè rí yẹn kàǹbì kankan o ó máa sọ ànábì ó kóyàn lójú ogun yóò dẹ̀ máa bá sùn ọlọ́mọdé kárí irú ẹ̀ kò sí nínú tàn nínú sífà ànábì sallallahu alaihi wasallam tí mo gbọ́ rí mi ò lè rí kàǹbì nínú tíra kankan ànábì kan kóyàn lójú ogun ó dẹ̀ lọ bá sùn irú ìwà wo nìyẹn no mi ò pé ànábì kó àwọn kan lójú ogun obìnrin wà nù wọn wá lọ bá wọn sùn ẹni tó ń kọ́ wa bàjẹ́ fún wa tó ń lé wa kò nídìí bàjẹ́ no amen but ẹ má gbé àdìs ẹ má gbọ́ àlájà lẹ Yorùbá ẹ má gbé àdìs àgbélẹ̀rọ wá bẹ̀ mí o àdìs tẹ bá mò ń bọ̀ inú bí tẹ́ ti lè má àdìs wá fún mi tí mo lè gbà lọ́wọ́ yín ó yá mo gbọ́ ẹ má sọ yín. Quran ni mo fẹ́ gbé wá fún yín mi tiẹ̀ gbádìí fún yín Quran ni màá gbé wá fún yín mi ní gbádìí fún àpò. ó yá bismillah bismillah ẹja parí eléyìí ẹja kọ́kọ́ parí eléyìí so àwọn ẹrú ànábì yẹn àwọn ilà malakat aimanukum àwọn yẹn ṣé wọ́n ní láti bo ara kọ́ bojú kọ́ bo everywhere yes or no. ẹ jẹ́ kí wọ́n bí question kẹ̀kẹ́ kí n tó dáhùn question yìí ta ló kọ́ yín kéwù. èmi ò gbọ́ kéwù o mo kàn manage ẹni mi gbọ́ kéwù. ta ló ń kọ́ yín kéwù yẹn. I've never been a Muslim ìdílé Christian relaye mi kí lẹ ń sọ. bó lẹ sí wa pé mọ́mọ́ làkàtà ìmọ̀ọ́nùkùn níbo lẹ ti rí mọ́mọ́ làkàtà ìmọ̀ọ́nùkùn. àwọn máa ń kàwé ni nínú Surah An-Nisa aya number 24 no Surah An-Nisa aya 24 malakat aimanukum. mo like voice yẹn gan mo like voice yẹn dáadáa mọ́mọ́ làkàtà ìmọ̀ọ́nùkùn o ní voice tó kó máa fi ka Al-Qur'an kó máa fi ka Al-Qur'an for long. a'udhu billahi minash shaitani rajim voice tó yẹ kí n máa fi make owó ẹ fẹ́ kí n máa kéwú kí ni mo ṣe kéwú máa san bíhùn mi ni. kéwú lè fi kéwú correct ṣé mo lè fi kéwú sọ council tax ibo la délé nìyí. kéwú ló ibi tí mo dé nínú ìjẹni Ọlọ́run kéwú ló gbé mi débẹ̀ nínú ìpayọ Ọlọ́run kéwú ló gbé mi débẹ̀ nínú máa ṣe dáadáa fáwọn èèyàn nínú ayé kéwú ló gbé mi débi tí mo dé yìí. èmi náà dẹ̀ need kéwú èmi náà dẹ̀ ń ṣe dáadáa fáyé mò ń ṣe dáadáa fáwọn tó wà ní around mi ẹni tó bá need help mi so ẹ ń sọ bẹ́ẹ̀ ni pé without kéwú ẹ lè ṣe nǹkan kan tó dáa no ẹ need kéwú láti ṣe wà dáadáa náà. tí o bá sí kéwú tí o bá tiẹ̀ sí Allah nínú ayé mi tí o sí Muhammad nínú ayé mi ọkàn mi ò tí ì balẹ̀ Ọlọ́run sì ní mú àwọn ẹrú àwọn malakat aimanukum ànábì ṣé wọ́n need láti wọ jilbab yes or no. ẹ ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí nínú wọn àyà yẹn ó ti ṣe ní dandan léò náà ní orí ṣùgbọ́n tó wáyé pé kò sí tó wáyé pé tí ì ṣe mùsùlùmí wà nínú wọn o ṣe mọ̀ pé àwọn tí wọ́n sọ fún ànábì pé kí wọ́n lọ wọ̀ kí wọ́n máa lo aṣọ ẹ̀há sọ̀rọ̀ mi ti yẹn sìn àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì àti ìyàwó mùsùlùmí àgbáńlá ayé pátá. so nǹkan tó mì ní wípé àwọn tí wọ́n wọ jùbáàbí àwọn ẹrú yẹn ẹ lè harass àwọn but àwọn tànábì àwọn ìyàwó àwọn ọmọ ẹ lè harass wọn. ṣe ti get the question mi because mo ń béèrè question yìí based on nǹkan tẹ́ ẹ sọ ni ẹ ń sọ wípé okay àwọn ànábì ọmọ ìyàwó ẹ wọ́n gbọ́dọ̀ cover so that wọn ò ní harass wọn but àwọn ẹrú yẹn they don't need to so àwọn ẹrú yẹn kí ni ìdí tí àwọn ò ṣe need láti wọ jilbab. sẹ́rí gbogbo tọ́lọ́run bá fẹ́ tó bá fẹ́ rán ànábì sí wa sallallahu alaihi wasallam yóò máa sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run rẹ̀ lérí àwa tá a bá jẹ́ mùsùlùmí ni kì í ṣe pé wọ́n ó fi agídí gbé nǹkan yẹn lérí àwọn ẹlẹ́sìn mi. ṣe yìí question tí mo bí ń kọ́ nìyẹn o nǹkan tí mo bí ń kọ́ nìyẹn o ṣé kí n bèrè again. ẹ tún yànnà náà béèrè yẹn bóyá Ọlọ́run lè pé kó yé mi ju bí mo ṣe gbọ́ yé tẹ́lẹ̀ lọ. ẹ ti rí according to this aya pé ànábì àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àtàwọn mukminun believing women kọ́ cover ara wọn kọ́ bo ara wọn mọ́lẹ̀ mo wá bí yín pé àwọn ẹrú ànábì àwọn malakat aimanukum ṣé wọ́n ní láti bo aṣọ mọ́jú bí àwọn ìyàwó ẹ sọ wípé rárá mo wá bèrè pé kí ni ìdí what's the reason why because wọ́n jẹ́ pé Allah fẹ́ protect every woman ó máa ní pé okay gbogbo wa ní ká wọṣọ yẹn but ẹ ti rí pé command yẹn is not for every woman kì í ṣe fáwọn ẹrú so mo wá bí àwọn ẹrú yẹn kí ni ìdí táwọn ò ṣe need láti cover up. ṣe ní tí Islam bá ní ká ṣe yóò kọ́kọ́ fún wa ní
ìgbàgbọ́ lé ní orí tá àkọ́kọ́ nímọ̀ nípa nǹkan yẹn àti ìdí tó fẹ́ kí a ṣe. Àwọn tí ò tí ì ní ìgbàgbọ́ nínú nǹkan yẹn tí wọn ò dẹ̀ tí ì nímọ̀ nípa nǹkan yẹn wọn ò lè pa ní dandan lé wọn ní orí ju àwọn tó jẹ́ pé wọ́n ti fi yé wọn pé nǹkan báyìí o Ọlọ́run ní ká ṣe o. sẹ́mi wípé ẹni tó ti mọ òbí ẹ̀ tẹ́lẹ̀ tóbi ẹ̀ wá sọ wípé lọ ṣe nǹkan báyìí kò ní ṣẹ̀ṣẹ̀ wẹ̀yìn, ṣùgbọ́n tí ọmọ èèyàn tẹ́lẹ̀ nǹkan ṣe pé wọ́n ní ká ṣe yóò pè ta ni ó túmọ̀ lè mọ̀ pé fún kẹ́ni. So Allah ti mú àṣẹ rẹ̀ wá fún anabi sallallahu alayhi wa sallam ó sì ka yejú àwọn tí wọ́n kó sínú agbáni nǹkan yẹn. So àwọn tí wọ́n jẹ́ mọ́mọ́làkàtì àìmánu kan jẹ́ pé àwọn tó yẹ pé anabi náà ní kápálẹ́ ní orí ṣùgbọ́n tí wọ́n ò sínú ìyàwó ẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe ọmọ ẹ̀ tí wọ́n ò sì sínú ìyàwó mùsùlùmí kankan lẹ́yìn pé nísìn àwọn yẹn náà lè padà bọ̀ sọ́wọ́ mùsùlùmí kẹ́kọ̀ọ́ mùsùlùmí ló fẹ́ wọn nǹkan yẹn ti wà lórí tiwọn náà. So n tí mo fẹ́ kẹ́ ẹ tẹ́ ń béèrè bẹ́ẹ̀ mo ti ṣàlàyé yẹn ó dẹ̀ ti clear àfi tẹ́ ẹ bá tún fẹ́ máa gbé mi lọ́kùnrin. answer yín o ìdáhùn yín I'm not satisfied kò tó mi it's not enough. Fún mi ní nǹkan tí mo fẹ́ because ẹ ti rí pé dressing yẹn okay ẹ já sáré katafsir Mr. Adeleke ẹ já gbọ́n sókè quickly the command of the hijab so this is Ibn Kathir only here Allah tells his Ibn Kathir here Allah tells his messenger to command the believing women. Aya láti pàṣẹ fún àwọn láti máa lo hijab. Allah pàṣẹ fún Muhammad àtàwọn mùsùlùmí lóbìnrin. Especially his wife and his daughters. Kí n tó jẹ́ kókó sí aláàjù ni ìyàwó Muhammad àtàwọn ọmọ Muhammad lóbìnrin. Because of their position of honour. Torí pé àwọn ìyàwó Muhammad àtàwọn ọmọ ẹ̀ wọ́n ní ìjù àwọn mùsùlùmí tó ń tẹ̀lé wọn lọ. To draw their jilbabs over their bodies. Pé kí wọ́n máa da ìhàbò ara wọn. So that they will be distinct in appearance from the women of Jaliliya and from the slave women. Kí aṣọ jẹ̀lẹ̀ bàbá yìí ìdí tí Allah sọ kalẹ̀ ni pé kí wọ́n lè bá káwọn mùsùlùmí lóbìnrin ìyàwó Muhammad ká lè bá yàtọ̀ sí àwọn obìnrin nígbà tí Islam ti bẹ̀rẹ̀ tán gbé nílùú Mẹ́kà. Pẹ̀lú àwọn ẹrú lóbìnrin. Mr. Abefe ṣé àwọn ẹrú ṣé mi mọ̀ Mr. Adeleke bóyá ilé go on ohun mi ti ń há àfa ìtì stress mi mo ní ìdúrókìá. ẹ máa gbọ́ pé kí àwọn ìyàwó ànábì kí wọ́n lè bá yàtọ̀ sí gbogbo àwọn obìnrin yẹn tó kù sẹ́mọ̀ nísìn nígbà tí wọ́n ní káwọn wà nínú aṣọ yìí aṣọ àpọ́nlé tí í ṣe aṣọ jẹ̀lbáàbù àwọn táwọn ń ṣera sílẹ̀ yẹn àwọn ìyàwó ànábì ti kú láàrin wọn àwọn ò bọ́n ṣera lẹ̀ báwọn ṣe ń ṣera lẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kúrò nínú kọ̀ǹdíṣàn à ń ṣera lẹ̀ káàkiri tó yẹ pé ó bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ayé lóde òní àwọn tí wọ́n jẹ́ ìyàwó mùmínì òdodo náà ìyàwó àǹfà àwọn olùgbọ́lọ́ngbọ́ tán jẹ́ mùmínì ìyàwó tí wọ́n náà ti kúrò ní ibẹ̀ èyí tó kù báyìí ni pé àwọn ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n láǹfààní àti máa ṣiṣẹ́ lórí gbogbo àwọn tí wọ́n kù nínú ajáde yẹn nínú àwọn tán kù nínú oníhòòhò yẹn táwọn náà fi láǹfààní àti kíni tí wọ́n máa gbàgbọ́ yé nǹkan yẹn táwọn náà máa join wọn bí ẹwọ ẹ̀sìn Islam nìsín gbogbo tí wọ́n ń ṣe ní ẹ̀sìn Islam fáwọn tán sàn bẹ́nu ẹ̀ ni kì í ṣe pé dandan ìwọ tó ló jẹ́ Christian àbójẹ́lẹ́sìn àbáláyé àbójẹ́lẹ́sìn mi pé kán wáyé pé dandan tí ń bẹ́nu Islam o ìwọ náà gbọ́dọ̀ mọ bá wọn ṣe rárá Islam ò tí gbà ó wọlé Islam kò tí kú ọ sínú so àwọn ìwà àbàjẹ́ mi wáyé pé tẹ́lẹ̀sìn Islam bá ṣe wọ́n jìyà lé lórí ẹni tí ò tí ní ẹ̀sìn Islam lọ́wọ́ wọn ò lè fún jìyà kankan lé lórí torí pé kò tí ẹ̀ tí ì sínú Islam rárá bí ṣe wulẹ̀ kí o mọ̀ bẹ́ẹ̀ náà ni dèdè tí ń bẹ́lẹ̀ yìí. Ètò láyé àkóráyé Mr. Adeleke ẹjọ ṣẹ́nìkan lè ẹjọ ẹ bá mi take over for few minutes I need a hot drink my voice is going afa it is stressing me what is stressing me. ẹpẹ̀lẹ́ alájà ẹpẹ̀lẹ́ láti Ọlọ́run ẹ lọ sásàfà láìpẹ́ ẹ lọ sámárìwá inshallah rahman ẹ kàn yín mọta. inshallah kí n lọ forí gbọ́ òkúta afa ṣé fẹ́ bà tèmi jẹ́ ni kí ló dé ẹ má bínú ṣé wọ́n rún àfa ìsinmi lálẹ́ first of all wọ́n ní kí n wọ jìbá wọ́n tún ní kí n lọ forí gbọ́ òkúta. Sorry mi ilé forí gbòkúta o mo ní ẹ lọ sí ti Kaaba ẹ sàṣàfẹ ẹ sàmárùwà yẹ sà. afa abẹfẹ afawa náà mo afawa. ẹ mọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ yìí ní tí wọ́n dọ̀ láti béèrè lọ́wọ́ yìí ni pé Allah ló dá gbogbo obìnrin pátápátá question méjì ló wà ní question yẹn alákọ̀ọ́kọ́ ni pé Allah ló dá gbogbo obìnrin tó bá fẹ́ ṣe àpọ́nlé obìnrin tó bá yẹ pé jẹ̀lbáàbù yẹn bẹ́ẹ̀ ṣe máa ń present ẹ̀ fún wa wípé aṣọ àpọ́nlé ni fúnbìnrin aṣọ yìí ni fúnbìnrin aṣọ ẹ̀yẹ ni fúnbìnrin ó yẹ kí Allah ó dá gbogbo obìnrin ni àmọ́ Allah ti jẹ́ ká mọ̀ wípé can you imagine mọ́ mi wọ́n kò fà oríṣiríṣi lára lè sí gẹ̀ẹ́sì máa ń gbọ́ anyway you are welcome this night. ìfàmọ́ geography sallallahu alaihi wasallam mú kí n sá. láwa ni wàá fáìn lórí yín o wà lájà ẹ̀yà sọ ẹ̀yà ló kù Ọlọ́run ṣe ń rọrùn náà. ẹ lè rí
as you are saying my brother ṣẹ́rí ká sọ pé bóyá Allah jẹ́ alápọ̀nlé fún obìnrin kò ní yọ ẹnìkan kan lẹ̀ ó máa sọ wípé Muhammadu pàṣẹ fún gbogbo obìnrin Mẹ́kà kí wọ́n máa dé aṣọ ẹ̀há o àti gbogbo obìnrin ayé torí wípé aṣọ àpọ́nlé ni kì í ṣaṣọ àpọ́nlé fún gbogbo obìnrin because àwọn tí Allah yọ́lẹ̀ yẹn Allah ṣe ń ṣe wípé kò ṣeé ṣe pé òun ló ń dá wọn ó ṣe ń ṣe bí ẹni pé bóyá ọ̀tọ̀ lọ́lọ́run ti wọn ó mú ẹni tó bá ti ṣe mùsùlùmí ní ààyò tiẹ̀ gbogbo ẹ̀dá yòókù ó kọ̀ wọ́n lẹ̀ ní tó bá wù wọ́n kan fàyè wọn ṣe bó bá ṣe wù wọ́n kan ṣe lórí ayé wọn ayé ẹni tí òun bá ti ṣe mùsùlùmí kò kan Allah tẹ́ bá rò dáadáa tó wá sọ wípé àtàwọn ẹrú ṣó yẹ kí Allah yọ kó dárúkọ ẹrú kó fàyè gba Muhammadu kó lẹ́rú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ayé. alhamdulillah no. alhamdulillah bò ṣé mo ti délẹ̀ ni. no ìjáàbù tẹ alájà lọ lò yẹn mo rí i pé ó fìtì wọn gan. ẹ ṣáà máa kọm ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa kọm tó ara yín. okay sir yes sir ma try. so ẹ try mo rí pé ẹ ti ń là mọ́ wọn lẹ́ẹ̀kan ẹ ti gbé lẹ́fọ̀ àfa wọlé pé òun ẹ wá dùn gbo àwọn àfa sáàsì má bínú kò sẹ́yìn mo bá rí àwọn àfa ọmọ fúlà ẹ burúkú ibi náà wà gbà wọlé nìyẹn. ẹ má rò lọ́bẹ̀ yẹn o. kí n má já sí àbí ó yá mo ti padà mo ti kó mi. ẹ̀rọ kì í ṣe jíjá sí àná ẹ má sì mí gbà àgbáyé náà wà náà. àfa tẹ bá fẹ́ fẹ́ mi ẹ gbọ́dọ̀ fi Islam lẹ̀ o. kì í ṣe ọ̀rọ̀ fífẹ́ là ń sọ bí báyìí ọ̀rọ̀ gidi la fún àbáwá sọ lọ́wọ́ náà alájà nẹtún interrupted ọ̀rọ̀ tí kì í tà sọ lọ́wọ́ báyìí. ẹ má bínú mo máa mute mo máa pa camera ẹ shrink mi ó yá mo ń gbọ́ ní ìsìn. go and mute your mic. I mute my mic sir. wọ́n ṣe fẹ́ iná èbó kúrò lẹ́nu yín bí yóyó bìtà wọ́n ṣe fẹ́ iná nù eléyìí fi èbó pa inú lé ní aṣọ àṣẹ ìlànà bọ́dà. so wọ́n ṣe máa ṣe yìí ká sọ pé bóyá Allah wá fi àyè gba Muhammadu kó ní ẹrú ṣáwọn ẹrú yẹn ṣáwọn òyòbí ni ká sọ pé bóyá àwọn kan ti ń ṣòwò ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ nítorí kí Allah pa Muhammadu láṣẹ ni wípé sọ fún àwọn èèyàn wípé wọn gbọ́dọ̀ ṣe owó ẹrú èyí wọ ní mímú dá gbogbo ẹ̀dá pátápátá o kò fààyè yẹn lẹ̀ ó tún wá sọ pé àwọn obìnrin náà tún gbọ́dọ̀ wà nínú ẹrú kò fẹ́ mọ irú ibi tán ti wá kò fẹ́ mọ irú ìran tán jẹ́ kó ó tiẹ̀ ti gbàgbé pọ̀ ń dá wọn gan. so Allah ń ṣe kò fún obìnrin lọ́wọ́ ó tún wá yọ àwọn mùsùlùmí kúrò nínú àwọn èèyàn ó rí rí pé òun ló láwọn mùsùlùmí gbogbo ẹni tí ó bá ti ṣe Islam kò ń ṣe òun ló dá wọn kò fún wọn lápọ́nlé kò fún wọn ní ìkó tí ẹ̀rú ń rò pé bóyá wọ́n lè di mùsùlùmí lọ́la gan. question tí à ń ti ń béèrè lọ́wọ́ yín nìyẹn ó lè somehow ó sound stupid kí Allah sọ wípé kó mọ bá Muhammadu sọ̀rọ̀ ẹrú wípé àwọn ẹrú tó bá kó bọ̀ ṣé mi gan gbọ́dọ̀ mọ sọ bẹ́ẹ̀ fún yín pé tẹ bá jáde àwọn ẹrú tẹ bá rà bọ̀ ṣé máa ẹ ní máa wù mí lọ́rùn bí ẹni pé bóyá ṣé ó máa tèmi náà lọ́rùn kémi náà jẹ́rú fáwọn kan ẹni tí ń sọ ọmọdọ̀ tán sanwó ẹ̀ gan wọn á máa mú mi lójú ká tó wá sọ ẹrú tí ò ní ní ibi tí ó fàbọ̀ sí Allah ṣe tí ò dá ń bẹ́ẹ̀ ó sound stupid ẹ sọ̀rọ̀ lórí yẹn ìṣẹ́jú kan kí amọ́mọ́ ọ̀fọ̀ kùfà kan gbébi tí ẹ sọ lẹ́ẹ̀kan tí Muhammadu ti wà burúkú tẹ́ sọ pé tó ti bá ẹrú sùn yẹn wá. ó dówó wà yẹn. akọ ni pé bẹ́ẹ̀ sì wí yẹn àfàwà kò rí bẹ́ẹ̀ Allah ò stupid ànábì ò dẹ̀ bàjẹ́ tó ti yé àkọ́kọ́ ni pé àlégbọ́n ju Allah lọ àlégbọ́n ju Ọlọ́run tó dá wa lọ ẹni tí Ọlọ́run mean tí Allah ò mean tó gbà lérò tó fi sọ nǹkan yẹn pé ẹ̀yin ìyàwó ànábì o ẹ lọ máa lo hijab kúlélé àsìwájíká wà bànátíká wà nisahil mu'minin yudinina àlẹ iná min jalabibihin ó ń lò mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ tẹ́ pé èyí tí ó kọ́kọ́ dàpọ̀ ni pé gbogbo ìyàwó ànábì ẹ lọ máa lo hijab kẹ́kọ̀ọ́ fa ara yín bákan náà ọmọ rẹ pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ káwọn náà ò sí kí ni o kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ ní tó wá fi parí ẹ̀ tó fi kan èmi tó fi kan ẹ̀yin náà kọ́ lọ́wọ́ bá ní sẹ́yìn ní mùsùlùmí òdodo torí ìsọ̀rọ̀ tẹ́yìn náà. Kùránì yìí lẹ̀ ń tún tú wọ́n dẹ̀ ti tú wọ́n tún yóò bá wọn tú léègbò ẹ̀ tún tú àní kò bí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àní tó dáa kí Allah sọ wípé àwọn kan ẹrú ni wọ́n àwọn kan ọmọ ni wọ́n tó dẹ̀ jẹ́ pọ̀ ló dá mi iṣẹ́ ilé yọ ẹrú ẹ̀ yọ ọmọ nínú ọmọ tẹ́ bí gẹ́gẹ́ bí bàbá rere. ẹ ṣe ṣẹlẹ̀ ní kíkan ọmọ ṣẹrú kan. ẹ ṣe sẹ́rí Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ tó pin bẹ́ẹ̀ òun ló mèrò ẹ̀ ẹ mọ sọ pé Ọlọ́run ọba ò lè ṣe bẹ́ẹ̀ yẹn ọlá ẹ mọ̀ pé ní Allah ló ń wá àti nínú Quran Allah ló ń ṣe fíìmù yẹn àti Muhammadu àti Jibril ẹ mọ̀ pé ní Allah. bẹ́ẹ̀ni padà ẹni tí Allah ní tó gbà lérò tó fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ yẹn tó fi tò bẹ́ẹ̀ Allah ló mọ̀ kò ń sèmi ní
ní wàá máa dìfẹ́ǹdì ẹ̀ pé nǹkan báyìí lérò ẹ̀ èmi ò lè mèrò Ọlọ́run. brother mi ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tà lálẹ́ báyìí ẹ jẹ́ ká fọ̀rọ̀ alálẹ̀ ẹ jẹ́ kí èmi àti yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tá à ń produce tá à ń fún àwọn ọmọ wa ní life tá à ń produce ọmọ àwa náà ń bímọ a fẹ́ produce generation èyí ti bímọ 5 èmi náà bí 6 nínú ọmọ yín bóyá àwọn kan máa ń ṣe yìí ìkan máa ń ṣe dáadáa ìkan kò tí ì ṣe dáadáa ṣe ẹ lè ṣèkan lẹ́rú ẹrú kan ṣe ẹ lè fi kan ṣe ẹrú kejì gẹ́gẹ́ bí bàbá dáadáa tẹ́ jẹ́. Alhamdulillah ní ṣókí ìbéèrè nínú ọmọ ó dà pé ìgbádùn mi dáadáa nínú ọmọ èyí tó ń fi ń dáa jù ó ní pé kí gbogbo ọmọ ó jẹ́ tí ó gbọ́rọ̀ sí wa ní ẹnu tẹ́pàṣẹ tá a bá pa wọn kó gbogbo tẹ̀lé but àmọ́ rí tí ó máa tẹ̀lé àṣẹ wa a sì tún máa rí tí ó tún máa tẹ̀lé àṣẹ wa bákan náà so gẹ́gẹ́ bí ìbéèrè yín o ní ọmọ sí bàbá ní ẹ̀gbọ́n sábúrò náà. so tí ẹ bá rí ní tí ó ń ta yín lẹ́nu ẹ kàn fi sípò pé kóun máa ṣerú tá a bá fún yín lọ́pọ̀ níbi pé ẹ mú kan kékan onílárí kíkan máa ṣerú kan lẹ́bàá ní kí n tí ò ṣe dáadáa sí kó máa ṣerú kejì ẹ tẹ̀sí lágbára kẹsàn méjèèjì di ọmọ. ṣe Ọlọ́run lágbára kó ṣe gbogbo ayé mọ́. àyẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ́hùn èmi àti yín ọmọ tẹbí 5 ni wọ́n ṣe lè fàyè lẹ̀ kíkan máa ṣerú kan that's the question. bí ẹ mọ̀ bá ti pé ká fi tọ́lọ́run lẹ̀ pé láàrin wa ká sọ náà ní dèdè tẹ̀sán yẹn sẹ́mọ̀ ìṣẹ̀dá oníkálukú tó bá gbé wá náà ní olú gbogbo ń taari ká pípé àlè lórí gẹ́lẹ́bẹ̀ náà ní ti ń bẹ́lẹ̀ yẹn. Ifá. Afa question mi kọ́ lè dáhùn ok bàbá kọ́ra yìí ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí. mo fẹ́ bi wọ́n lè rè question kan ní jàre. mi fẹ́ ká kó lórí question yìí. kó lórí ẹ̀ náà ni mo kò fẹ́ afa ẹ má bínú ẹjọ́ sọ. ẹ jẹ́ ká kúrò lórí. no àlè kúrò lórí ẹ má bínú èmi kàn fẹ́ bí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sà tí ọmọ yín méjì bá ń jà kí lẹ máa ṣe sí sà. a bá àwọn méjèèjì wí ni a sì bá wọn ṣàtúnṣe lé lórí. ẹ tún sọ sàmì gbọ́yìn dáadáa. a ṣe àtúnṣe lé lórí ni a dẹ̀ bá wọn wí ẹni tó bá ṣàṣejù. irú èmi tí mo bímọ táwọn méjì ń jà tí mo dẹ̀ kọ́kàn bó ṣe máa pàkejì irú òbí wo ni mo jẹ́ bẹ́ẹ̀. ṣàlàyé yín yẹn ò yé mi dáadáa o. èmi bímọ àwọn ọmọ mi wá ń jà mo wá kọ́kàn bí ó ṣe pàkejì irú òbí wo mo jẹ́. irú òbí wo lẹ lè pè mí àwọn ọmọ mi méjì ń jà mo wá kọ́kàn bí ó ṣe pàkejì irú òbí wo mo jẹ́. òbí tó bá kọ́ ọmọ rẹ̀ tẹ́kù náà ló bí àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni sà. tó bí ọmọ méjì. bẹ́ẹ̀. tó wá sọ fún ìkejì ẹ̀ pé kó lọ pa ìkejì ẹ̀ tó tún wá kọ́ bí yóò ṣe pa. bẹ́ẹ̀ ni. yóò ní ó gbọ́dọ̀ lẹ́rìí tó dájú. àní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rí irú òbí wo lè mí irú òbí wo gangan lẹ́yìn lè ẹ bá mi sọ̀rọ̀ pé bóyá nǹkan tí mo ṣe dáa ni àbí nǹkan burúkú ni àbí irú òbí wo lẹ lè sọ pé mo jẹ́ bẹ́ẹ̀. ẹ̀rí ló lè jẹ́ ká mọ̀ bóyá n tó ṣe dáa. èmi ni mo admit fún yín báyìí pé àwọn ọmọ mi méjì ń jà mo wá kọ́ ìkan bó ṣe máa pa mo kọ́ àbúrò bí ó ṣe pa ẹ̀gbọ́n irú òbí wo ni mo jẹ́. ó ti ṣẹlẹ̀ sí yín rí ni. mo lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tó ṣẹlẹ̀ sí ni so ó dẹ̀ ń gbọ́ nǹkan tá à ń sọ lálẹ́ mo wá fẹ́ kó máa gbọ́ nǹkan tí mo fẹ́ kó gbọ́ judgement yín. tó bá ń gbọ́ wa edina sọ̀rọ̀ tó náà. ẹ jọ̀ọ́ Mr. Razak ẹ jọ̀ọ́ sà. afa kan bá wa sọ̀rọ̀. mo ti dá wọn lóhùn ti mute. ok tí irú òbí bẹ́ẹ̀ bá ń gbọ́ wa. bẹ́ẹ̀ sà. ó yẹ ká. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n láòdù spíkà fóònù mi kó lè gbọ́ dáadáa bọ̀bọ̀ ó yá wa máa gbọ́ nǹkan tó ń sọ. mo ń gbọ́ yín. irú òbí bẹ́ẹ̀ tó bá ń gbọ́ wa ó yẹ kí a lè mọ ìdí tó fi lè dárú nǹkan báyẹn wò. ìdí tó wà bẹ́ẹ̀ ni pé torí mi béèrè lọ́wọ́ ẹ ó ní pé òun nífẹ̀ẹ́ kan jù kan lọ láàrin àwọn ọmọ ẹ̀mí wá bá jà pé bó ló ṣe wá mọ kọ́ àwọn ọmọ ẹ̀kan para wọn. ó ní ìfẹ́ kan jù kan lọ. ó sì ń ṣagídí pé nǹkan gidi ló ń ṣe. ṣé nǹkan gidi ló ṣe bẹ́ẹ̀ ló ń ṣagídí. láti ṣerú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sọ.
ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ó. àfa ṣe lè bá aṣọ tọrọ ẹ àfa ẹ má disappoint alájà o. irú òbí wo ni. kí làlájà tó ń sọ àfa àgbàna bá wa sọ̀rọ̀ lọ́wọ́. mo ní kí ẹ má disappoint mi ni. wọ́n ní kí ẹ má disappoint àwọn ni. ok. irú òbí wo ẹjọ́ ẹ làmọ́lẹ̀ fún èmi ń para fún látàárọ̀ ni. fún irú òbí yẹn. ẹ̀yin náà làmọ́lẹ̀ fún bóyá ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn àlá bóyá tí wàá. wá sí ẹ ṣe wá sí. ṣe rí fún ẹni tó bá fẹ́ gbọ́ normally gbogbo nǹkan ló máa ń ní ìdí tó fi lè mú kan nínú ọmọ ẹ̀ pé ìwọ lọ pa ìkejì ẹ kò ń ṣe akọni pé láti gbọ́ nǹkan létí ó wrong kò dáa létí tí kò dáa ni but ẹ̀rí ẹ̀ ni ó wà jẹ́ ká mọ̀ pé àṣà kan gbọ́ lórèfé ni. àfà kí ló lè jẹ́ èyí kí ló lè jẹ́ èyí. tẹ̀gbọ́n táwọn sọ̀rọ̀ nípa Al-Qur'an tí wọ́n bá káyà Al-Qur'an nìkan wọ́n wá ní tafsir ìyẹn tafsir yẹn ló máa ṣàlàyé tí wọ́n ń sọ gangan. ìsọ̀rọ̀ nu Qur'an lèmi àti yín sọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ wà níbí báyìí mo kàn fẹ́ kẹ́ advice wa ni gẹ́gẹ́ bí èèyàn alátẹ̀yìn jẹ́ ẹni àlá yẹn ó ti straight everything tó wrong so nǹkan tí kí ni nǹkan tí ò bá dé tí ò bá ṣẹlẹ̀ tí òbí fi máa sọ bẹ́ẹ̀ fún ọmọ bóyá nǹkan kan wá bóyá nǹkan tó ṣe yẹn bóyá nǹkan gidi ni àbí nǹkan tí ò dáa ló ṣe nǹkan tèmi fẹ́ mọ̀ nìyẹn àbí kí lẹ́yìn rò kí ló lè jẹ́ kó farú ẹ̀ tọmọ méjì àfi máa jà kí bàbá mi sọ pé kí bàbá mi. pé kí lọmọ tí wọn gan lè ṣe fún wọn tán fi lè ṣerú ẹ̀. ẹgbọ́n àfa ǹjẹ́ nǹkan kan wà tọmọ tẹ̀yìn lè ṣe tẹ́ fi lè ṣerú ẹ̀. sẹ́rí ọ̀rọ̀ tí à ń sọ níbí báyìí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ burúkú síra wa. ó dà ok ẹni tó ṣẹlẹ̀ sí wà ń bí ẹ má wọlé ẹ yọra yín kúrò ń bẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí wà ń bí báyìí ẹ̀yin ẹ bá wa sọ̀rọ̀. ẹnìyẹn náà tí ẹ̀ ń gbọ́n tá à ń sọ yìí. ó ń gbọ́n nǹkan tá à ń sọ. sókè náà ẹgbọ́n sókè. mo ń sọ ṣé alájà ò tún ó sì dẹ̀ má alájà yìí báyìí sálájà ó lóun gbọ́ ohun tí mò ń sọ ni. abẹ́fẹ́ èmi ló ṣẹlẹ̀ sí abẹ́fẹ́ o èmi ló ṣẹlẹ̀ sí táyà àti Kẹ́hìndé ni wọ́n ń jà táyà àti Kẹ́hìndé ni wọ́n ń jà ọlá wípé táyé tí ń bá ránṣẹ́ ó máa ń lọ Kẹ́hìndé tí ń bá ránṣẹ́ gbà mí ó máa pẹ́ ó máa ṣeré lọ ìgbà mí kò tiẹ̀ ní dámi tó wá ṣe bẹ́ẹ̀ kó òun bọ̀ ìgbà tí máa ṣẹ̀ wá pé táyé ẹ̀ṣẹ̀ wá lọ wọ́n gbà kí ló máa ṣe mú kàn bá wọn bí tán ti ń jà ní ìjẹ ọjọ́ òní wọ́n á pè Kẹ́hìndé pé wá ń tiẹ̀ dìdìrín ní ọ̀tẹ́ bá ti jọ ń jà bá ó gùn táyé lọ́bẹ̀ lọ́rùn ti sọ fún so àkọ́rá yìí wá ń bá bàbá àkọ́rá yìí wá ń bá mi wípé pé tí mo ṣe yẹn ò dà pé yẹn kọ́ ọmọ sí ọmọ báwọn pé orí bú mi pé kí wọ́n ṣàn bú mi mo á ní irọ́ ni pé torí pé táyé ó lágídí tèmi gan bá ń bá sọ̀rọ̀ kì í gbọ́ sọ wá sọ pé àwọn ó dálẹ̀ ẹ̀yìn tí a mọ̀ pé bí gan náà ti dálẹ̀ so ẹ bá mi ẹ má parọ́ tí n bá jẹ̀bi ẹ sọ fún mi tí n bá jàre ẹ sọ fún mi ẹ má parọ́. sẹ́rí nípa pé kánpá yẹn tá a bá wo ọ̀rọ̀ ẹ̀sìn nípa bá ti ń ráyẹ pé kánpá àwọn nǹkan mìíràn wá jẹ́ pé àwọn ànábì gbé wá àwọn nǹkan mìíràn wá tẹ́ pé àwọn sàhábà gbé wá tẹ́ pé wọ́n wá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ìfẹ́ pé lágbájá pa lágbájá tàmàdó pa tàmàdó tí wọ́n gbọ́n mi yé nìsín ẹ̀kọ́ kan náà fẹ́ fi kọ́ wa ní ìpìlẹ̀ wa so ìyẹn lábala ti. àfa ṣé mi náà ti dàgbà bí ni àníkẹ́ bí mi wí tó wáyé pé mo ṣàbúrú ẹ̀ẹ́dẹ̀ dá mi láre tó wáyé pé mo ṣe dáadáa. tó bá fi mú ẹ̀dá kan tó fi pa ẹ̀dá èkejì ẹ̀ tí wọ́n tó yẹ pé olówó apá láṣẹ pé kó lọ pa nǹkan tí kò dáa ni. irú òbí wo lẹ lè pe irú òbí yẹn àfa nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn ṣé rí mi mọ̀ pé fáwọn padà claim ẹ̀ pa wọn ni but ìgbà tán ti lè expose ara wọn sì báyìí ẹ̀sọ́ ń ṣe ju wọn náà kí ló wà ń bẹ̀ ẹ̀sọ́ náà. mo ti dáhùn mo ní nǹkan tí kò dára ni. irú òbí wo la lè pe irú òbí yẹn. tìkàtì. èwo ni alájà ń sọ. irú òbí wo lẹ lè pe irú òbí yẹn. nǹkan báyẹn gbọ́dọ̀ máa yọ gbófà. òbí tó bá ṣerú ẹ̀ nínú pé ká sọ òótọ́ ọ̀rọ̀ ká sọ reality pé tó kàn ní pé bóyá kan ṣẹ̀ àbí pé nǹkan kan ló ṣe tó wá ní ọ̀yà ìwọ lọ pa ìkejì ẹ̀ tó ti òbí yẹn òbí tí kò dáa ni. àfa àṣẹ ẹ̀mí pé ṣẹ́ ni èmi náà tó ẹ ṣe pè fún òbí yẹn kàn ń fi òbí èèyàn ṣe nǹkan tí ò dáa ẹ tún sọ pé òbí tí kò dáa. lánàtàlà tẹ̀ ni lánàtàlà.
ṣé òbí mo ti dáná mo ní tó ṣe mo ní tóbi yẹn ṣe mo ní tóbi yẹn ṣe ò dáa mo ní irú òbí bẹ́ẹ̀ náà òbí yẹn náà ò dẹ̀ dáa sẹ́mọ̀ kì í sọ̀rọ̀ pé a sọ̀rọ̀ Allah a sọ̀rọ̀ Muhammad a sọ̀rọ̀ Al-Qur'an ẹ sọ direct pé òbí kápò bí báyìí ló ṣe báyìí o òbí yẹn ní tó ṣe kò dáa mo ti dáhùn bẹ́ẹ̀. ẹ fún ní wáyé ló ń bá láṣẹ máa ń pè ẹ fún lépè kan nu Kùránì. kí ẹ ṣe èpè fún nínú Ọlọ́run ò pé ká sáré sí mọ̀ ẹ pé mo sọ mo ní ó lè nídìí. bọ̀dá bẹ̀fẹ̀ ẹ wo àbí tọ́líbì sọ́rí àbílàbí ẹ wà àbílàbí ṣé mo nǹkan tó ṣe ó kàn gbá Muhammadu létí wọ́n jọ ní misunderstanding ó dẹ̀ gbá Muhammadu létí ẹ wá dúró ìpè tí pé aláàfin ká tó wá sọ pé ẹni tó ń òbí tó ń kọ́ ọmọ sí ọmọ pé kó lọ rí para wọn etigẹ̀tì ẹ̀ mi gbé tẹ́lẹ̀ fún èrè pé kankan nù Kùránì tẹ́lẹ̀ fún pé ìyá kan gbá létí ẹ̀ ń ṣépè fún báwọn ẹ̀ ṣe fún ìyàwó ẹ̀ ṣe fún ọmọdé mi. bàbá ètò láyé ẹ̀kọ́ mi gé ẹjọ́. oníyẹn tiẹ̀ ti pọ̀ jù ẹni tó ń kírun lásán tó kọ̀ ọ̀rọ̀ nǹkan míì alágbèsèpè ní fàwáì ló ń lé límùsọ̀lì náà. tó bá ro nǹkan mi lórí èpè burúkú. ẹjọ ẹ má bínú gbogbo lé ẹjọ jẹ́ sáré make a 30 seconds announcement ẹ kalẹ̀ once again everybody ẹjọ power tap ẹjọ àgbẹ̀ likes it dey 1 million the last 5 mi kàn relax ní background because I don't have a voice anymore ṣe wọ́n ti mú voice mi lọ ẹjọ ẹ bá wa power tap ẹjọ àdé 1 million ẹ ṣe masalama. ṣé mi ò lè dá sọ̀rọ̀ yìí ni. rárá Mr. Bronzak tó bá ti kò ní ọmọ adọ́dọ̀ yẹn má wọlé ẹ mú tùmáìkì yín ẹ jẹ́ ká continue àfa àbẹ̀fẹ́ ṣẹ́rí ẹ má yẹ ká tanra wa Allah ló sọ pé ẹ claim pé is the creator of all mankind gbogbo ẹ̀dá pátápátá Allah ló dá wa so ó wá yọ àwọn Muhammadu pàtì Muhammadu Ibrahim Musa Isa ó kó pàtì wọn yẹn ó kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan ó wá kó pàtì àwọn Fíráúnà Kárúnà àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ó kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan òun ló máa wá fún àwọn pàtì Muhammadu ní agbára kódà nígbà tó di pé ó fẹ́ le díẹ̀ ó tún mú nínú àwọn màláìka rẹ̀ tó dá sọ́run wípé kan tó wá join àwọn Muhammadu tán mọ pa pàtì àwọn other side tó dẹ̀ jẹ́ pé òun náà ló dá wọn bàbá ẹyọ kan tó dá gbogbo ẹ̀dá ó wá pín wọn sí ọ̀nà àìmọye ó wá ń kọ́ àwọn kan tó ṣe máa pa àwọn kan ṣé bàbá gidi làlábà yẹn ṣé adẹ́dà gidi ni tó lè jẹun ló dá wa kó dẹ̀ fi ọwọ́ sí wípé kí àwọn àkọ́rá yìí mọ̀ pa wa kó tún máa kọ́ wọn bá ṣe máa pa wá kó rí i pé bóyá agbára wa fẹ́ le ju tiwọn lọ kó tún wá kó àwọn kan tí wọ́n ń pè ní màláìka látọ̀run ṣé ẹ̀rí pé ó sáńsọ̀m àwò ẹ̀ ronú débẹ̀. ìtẹ̀ rí bẹ́ẹ̀ ni pé bàbá Fámọjọ́gáfì olóṣèlú làlá tẹ́ bá wo níbi tó ti dá dámọ̀ náà ó ti dá pátì lẹ́lẹ́kan náà báwọn àwọn màláìka ti wà PDP ó ti wà l'APC ó yẹ báyẹn so gbogbo bí tá a lá bá. ẹ gbé nẹ́tíwọ́ọ̀kì bàbá ètò láyé so ẹ sọ̀rọ̀ lábalábẹ́ yẹn ẹ jẹ́ ká mọ̀ wípé àǹtálà ṣe ń bẹ̀ yẹn ò dá o kò ó lè nídìí tó nìkan ẹ ti gẹ̀ẹ́tì tó bá kó nídìí tó fi ṣe ẹja mú bọ̀ tẹ́ ẹ kàn jí ká mọ̀ pé tó bá wúrò wà báyìí kò lè yẹ ní adẹ́dà gbogbo àkáwá mú fọ̀n síbi tó ní Muhammadu ṣe pàpà ṣùpé fún ẹrú rẹ̀ yẹn pókó fún ẹ má jẹ́ kí ẹ jọ sí mo lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ fún. ẹ má jẹ́ kí á jọ́ọ̀jì ọ̀rọ̀ yẹn nídìí bá a ṣe fẹ́ jọ̀jẹ̀ yẹn ìdí ni wípé Allah òun ló mọ ìdí tó fi ṣe àwọn nǹkan míì tó ṣe tá a gbọ́ nínú Al-Qur'an tàríkà torí ẹ̀yin náà wò nísìnyí ẹni pé òbí kan tó ṣerú nǹkan yẹn lókè ká wá pé ìjọba ṣé ẹni tó bá ṣẹ̀ tí ìjọba wa mú sí bọ́ọ̀mọ̀ ìjọba ní gbogbo wa lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan tó ń kálukú wa ẹni tó bá ṣẹ̀ ìjọba mú ìdájọ́ tó bá dẹ̀ yẹ fún ní kálukú wa fún gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe jẹ́ Ọlọ́run fún. ẹ ti sọ Allah kalẹ̀ sáyé ìjọba. gẹ́gẹ́ bí Allah náà ṣe jẹ́ Ọlọ́run fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá tó wá ní kí ìdájọ́ kan wá lórí ẹrú kan ìwà tẹrú yẹn wù ló ń lájẹ pé kí irú ìdájọ́ yẹn wà lé lórí irú àwọn àbílàábì balẹ̀ hàn ọmọ báwọra hamana àti gbogbo àwọn ẹni burú tẹ kàkálẹ̀ yẹn ìwà kan ni wọ́n wò ní àjò kan ni wọ́n rìn tí kò dá. ok ẹ má bínú kálí bá mú fún un tẹ́sán sí ni wípé ẹ fi aláàwé Bọ́lá Ahmed Tinubu àbí Buhari àbí. Bàbá Fámọjọ́gáfì ẹ jẹ́ ká mú fún ọwọ́ àwọn afá tó ti ń wọlé afá mi kò sí ọ̀rọ̀ supreme being nínú Al-Qur'an èyí tó bá wà kẹ́ sọ fún wa bóyá Allah àti Muhammad wọ́n jọ sọ̀rọ̀ báyìí rí face to face so ta ló sọ̀rọ̀ nínú Qur'ani. Allah àlàyé sojú mọ́mí ọ̀fọ́ kò faru yẹn Allah nìyẹn góòtì ni góòtì bàbá wa bẹ̀fẹ́. ẹran làlá ẹran. ta ló gbé ẹran wá báyìí tó tún wá ń sọ pé Allah lẹran wò lọ́hùn. Sheikh ẹran tèmi àti yín máa jẹ níjọ́ ní káwa nìyí.
subhanallah ẹtún tó alájà yìí lọ gbé sí ẹtún tó lọ gbé sí. ẹ cute very handsome. ọ̀rẹ́ ẹ máa ṣe lecture fún náà ní tí ó fi gbọ́ kò ní sún ìpín rẹ̀. wọ́n náà sẹ́rí ẹni tí mò ń bẹ lọ́rùn ni pé kọ́lọ́run jọ kó fi gbogbo wa mọ̀nà sotí ọlọ́run ló ní ìmọ̀nà lọ́dọ̀ o kó fi gbogbo wa mọ̀nà ṣùgbọ́n tèmi fẹ́ ní náà. ẹ jọ ìmọ̀nà yẹn kí ló ń pè ní ìmọ̀nà ta ló ṣìnà ta ló mọ̀nà. ìmọ̀nà náà ní jẹ́ kí èèyàn mọ̀ pé Islam ó ń lọ́nà. ẹ jọ tó bá jẹ́ pé Islam lọ́nà Islam ní ohun Allah kí gbogbo ayé ó ṣe àbí. ẹ àfa ẹ dá ṣé Islam ló ohun Allah kí gbogbo ayé ṣe. bẹ́ẹ̀ni. ok tó bá jẹ́ pé Islam ló ohun Allah kí gbogbo ayé ó ṣe so báwo wá ni Allah ṣe wá ṣe láti bí 1004 something táwọn èèyàn tí wọ́n gba Islam nínú ayé ò ju bí 24% out of 100 nínú gbogbo ayé. ṣé kò jù báyẹn lọ nínú bíbélì. lágbára Ọlọ́run. but n táwa bá pé nínú Al-Qur'an àti n tá ríkà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ọ̀rọ̀ àwọn tabi'in àwọn ló wà nínú agbárí wa. ṣé Kùránì ló tún máa bá wa káyé pàṣẹ́ntéèjì mùsùlùmí nílẹ̀ wa ni. àwọn ló wà nínú ẹ̀jẹ̀ wa sẹ́mọ̀ pé ní tẹ́mi sọ ní tí Allah sọ tá Ànábì sọ òun lèmi dúró lórí òun náà ni mo rẹ̀ ń ṣàlàyé fún yín. ìwà sọ̀rọ̀ Allah kankan nínú Kùránì. ètò láyé ẹjọ́ ṣó lè bá wa ka this particular ayah. alpha mi ẹjọ́ ẹ bá wa ka ayah yìí because mo fi pẹ́ni pé wá important sí topic tá à ń dín pẹ̀lú. It's Quran chapter 6, Surah Al-An'am 125. ẹ ṣe pé bàdà basmala lílè tẹ́ gbé sí ojú àwòrán yà bí. Yeah, ṣé kí n jẹ́ kó tóbi díẹ̀ sí i àbí ẹ lè rí clearly. mo rí kò ní ìdí mo rí. ojú yín sharp mo like yẹn. faman yuridullaha an yadiyahum yasira sadrahum li islam wa man yuridu an yudillahum mo ti gẹ́sì. ẹ máa gbọ́ ẹ fara balẹ̀ sẹ́rí ẹ máa gbọ́ sẹ́rí àwọn àyà kọ̀ọ̀kan sẹ́ǹgbọ́n nínú Al-Qur'an sẹ́ǹgbọ́n mi. àfa ẹ kọ́kọ́ kà á kẹ́ ẹ sọ fún gbogbo ilé kí ló ń sọ ń bẹ̀ yẹn. ẹ kà á kẹ́ ẹ tún fún wa náà. lárúbáwá mo ti kà á ṣe ọtún mọ́ra. ẹ rẹ́rìn kí ló fọ́ ni ẹ kà á kẹ́ ẹ tún fún wa Yorùbá. sẹ́wọ̀n pé Al-Qur'an tó ẹ máa gbọ́ nínú Al-Qur'an náà ni wọ́n ti sọ wípé inna dina inda Allahi al-Islam. èmi ò rí yẹn nínú àyà yìí o àyà tí mo gbé wá ní kẹka. ẹ máa gbọ́ mo ń bọ̀ lórí eléyìí mo ń bọ̀ lórí eléyìí tí n bá dọ̀ ọbẹ̀ yẹn eléyìí tẹ́ gbé wáyé yóò gbé yẹn lọ síbi ìsọnù tí n bá lọ sí ọpọlọ yẹn. ẹ tún ti gbé wa débẹ̀ ó yá àtàlẹ́ yín. sẹ́yìn pé Al-Qur'an Al-Karim ló ní inna dina inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Al-Qur'an ní Ọlọ́run Allah ó ní ẹ̀sìn kan ṣoṣo tóun ó gbà. ẹjọ bàbá mi tírélà ò ní kọlù yín àtọjú ayé àtọjú ọ̀run. àmín. ẹ dákun ẹ fọ Ọlọ́run lẹ ẹ lọ Allah. Allah ní ẹ̀sìn kan ṣoṣo tóun ó gbà lọ́jọ́ gbìndé alùkìyàmà òun náà ní kíni o òun náà ní Islam. ẹnikẹ́ni tó bá wá mẹ́sìn míì wá yàtọ̀ sí Islam tí ń ṣe ẹ̀sìn míì tí ò ṣe Islam Ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ ẹ̀. tó bá dijọ́ gbìndé alùkìyàmà irú ẹni bẹ́ẹ̀ yóò máa wà nínú ẹni òfò. àfàṣẹ nǹkan tí àyà yẹn sọ nìyẹn àyà tó wà lójú sáré yẹn kẹ́ ẹ tún fún wa náà. ẹ mọ̀ pé ìdẹ́mi sọ ẹ máa gbọ́ ẹ̀rí tẹ́mi sọ lèmi sọ fún yẹn ẹ̀rí ẹ̀ lè wá pé Islam ní. mo ń bọ̀ ẹ tún sọ aláàsì pàǹpẹ́ ni ó yẹ tú ilé ìtẹ̀lé. Allah ló ti sọ yẹn pé ẹ̀sìn tó ń gbà o ní ẹ̀rí ẹ̀ lè mú wa yẹn bọ̀ ẹ̀yin wá ń jóyè mi wípé Allah wá sọ mí tó yàtọ̀ sí yẹn o lè lè tẹ̀ gbé wa yẹn ẹ jẹ́ wá sọ fún yín èyí tẹ́ ẹ̀ sọ ń bí ní ìsìn ní pé. káwa sọ àbí kálá sọ. Allah ló sọ̀rọ̀ o. ẹ kí lẹ sọ. ló ń sọ̀rọ̀ kí iṣẹ́ mi ló ń sọ̀rọ̀. ẹ ń pé ẹ máa gbọ́ ẹni tá Allah wá sọ ń bí báyìí lèmi ni mo wá padà sí ní ìtẹ́ ìgbé wa ni mo ṣẹ̀ṣẹ̀ wá padà sí báyìí. Ọlọ́run sọ Allah sọ bẹ́ẹ̀ pé tóun bá ń gbèrò pé ó ń wu òun
táwọn tó ń fẹ́ láì jẹ́ pé kéèyàn ò jẹ́ ẹlẹ́sìn Islam àbí. Ó jẹ́ ẹlẹ́sìn Islam Ikra. òun ó sì gbáyà rẹ̀ sí yẹn ni pé ojú ẹ̀ ò là ẹ̀sìn Islam yẹn ni ó mọ̀ sí ẹni tó bá wá wu òun kóun ó sọ nù sẹ́wọ̀n pé ẹni tó fẹ́ pé ẹni tí ò bá ti ṣe Islam yẹn ni wọ́n rí fásitì sí bẹ̀ pé Alpha ẹ tún kíní first now ẹ wá ṣàlàyé after ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn pọ̀ nbí báyìí tẹ́ bá ń tu of course ẹ máa ní time láti ṣàlàyé ẹ̀ but ẹ máa tu word for word Ali went to school Ali lọ sí school Ali read a book Ali kàwé ṣẹ́ get ẹ máa tu word for word ẹ dẹ́ wá ṣàlàyé after ó máa fún yín time now. àlàyé tó bá ti tú tán ẹjọ́ èmi àti àjọ tuntun dáadáa ṣe ti gbọ́. so tó ẹ wò pé ni ó wàá fi mọ̀nà ẹni tí ó bá sọnù yóò sọnù ni ẹni tó náà wá fẹ́ fi mọ̀nà ní ààyè tí Allah subhanahu wa ta'ala. Oh God. Àfà mi bẹ́ẹ̀ ṣe yìí kò dá o ẹ ní búrìbùrì bá wọn jíjó wèrè o ẹ fi Ọlọ́run lọ́rùn ẹ máa lo Allah. Ọlọ́run náà ni Allah. Allah náà kọ sí filẹ̀ ẹ fẹ́ dàrú nu o mọ̀mọ́ pátá wọn fẹ́ dàrú nu o àfà ẹ máa lo Allah bẹ́ẹ̀ ṣe ń lo bọ́ láti bẹ̀rẹ̀ kẹtù àyà ìtàn ẹ ṣe o ẹ nítorí olójú ẹ máa bá lo Allah. ẹ máa gbọ́ èyí tí mò ń sọ bẹ́ẹ̀ ni pé tí n bá sọ wípé Allah that is Allah ni mo mean Ọlọ́run tí n bá wá sọ pé Ọlọ́run náà ni mo mean. ẹ má bínú okay Mr. Aitolaye go ahead sir. ó yẹ sọ pé Allah yẹn náà kẹtù bá ẹ jẹ́ kí n bá wọn kankan mọ́ tu àfà alukur'an aláǹsọ nínú alukur'an Quran 6 verse 125 ó ní fáwọn yorùdù láàárín ẹ̀yà sọ́dìrà ọ̀hún lè sí láàrín pàmò yorùdù nílà ọ̀hún yẹ̀jẹ̀ sọ́dìrà ọ̀hún. àfà ẹ tún kíní yìí ẹ fi kíkà èmi tí ń bá kíkà. sẹ́wọ̀n pé ẹ máa gbọ́ ẹ̀mí èèbú yìí o ẹ̀mí yín tó le kókókókókó nínú ẹ̀ fi ń takò àlá o ẹ̀mí yín tó le kókó lẹ fi ń takò àlá o. Àbábẹ̀fẹ́ according to Quran ta ló ń fi ìyàn mọ̀nà. tó fi yàn mọ̀nà tí tó ń fi yàn mọ̀nà tẹ́kù ní ẹni ta ló ní fi ní mọ̀nà ta ló fi yàn mọ̀nà. Ọlọ́run Allah ni. ó dàbí pé ìtẹ́ ṣe pẹ̀lú wá ti fẹ́ tó nìyàn o ṣé ta ló ń fi yàn mọ̀nà ṣáàlá ni àbọ́lọ̀. Ọlọ́run Allah. ẹ fún mi ní verse kan nínú Kùránì tó sọ tó ti pe Ọlọ́run Allah tá máa ka jáde ká tó tù. Allah ni Ọlọ́run. Allah lọ́lọ́run àbí. bẹ́ẹ̀ni. ó yẹ pẹ̀rún kẹ wá fi Ọlọ́run sí gbogbo pẹ̀rún yín ká gbọ́. Allahu akbar Allahu akbar. lágbàlagbà tẹ́wì náà ni pé Ọlọ́run ló tóbi jù. Ọlọ́run ló tóbi jù. Trying to stabilize the market. ẹ pẹ̀rún fún wa direct kẹ́ẹ̀dẹ̀ pẹ̀rún yẹn má fi Allahu sí Ọlọ́run ní kẹ́ẹ̀ fi sí tẹ́ẹ̀fì pẹ̀rún yẹn tán ká lè mọ̀ pálá lọ́lọ́run. ok Ọlọ́run ló tóbi jù. Ọlọ́run ló tóbi jù. ẹ kàn fún àfà ìrọ̀rùn pa ẹ. ó ti yẹ kí àfà lálẹ́ àfà ti jẹ́ kí rẹ́rìn báyìí lálẹ́. àfà ìmá ṣe báyìí Ọlọ́run akíbárù Ọlọ́run akíbárù. àkàbí ò bẹ̀rù Ọlọ́run ò dákúndá ò bẹ̀rù Ọlọ́run ó ní kán fún odidi àfà lọ́rùn pa. ẹ má bínú ó ti sílẹ̀. wàlẹ́ òye bá wí mss bàbá wàlẹ́ òye bá wí. wàlẹ́ wàsálà. mss kọ ms bàbá wàlẹ́ òye ms bàbá yẹ tó wí ò dáa náà ọ wá ní kán fún àfààní lọ́rùn pa. àbí ẹ má bínú ẹ̀jẹ̀ bùrẹ́ olùgbẹ́bẹ̀. ìyálẹ̀ Yorùbá. àfà ẹ má bínú a fi ń ṣeré ni náà. Ọlọ́run akíbárù Ọlọ́run akíbárù. ẹgbẹ́ òṣùpá mo ti máa rẹ́kọ̀dẹ̀ o. ó yá pẹ̀rún yẹn kíákíá ẹ dákun bí tá à ń lọ ṣe jù. ẹ lè bẹ̀ mí kó tán lẹ́yìn ọkàn mi alájà yẹn ni ẹ jẹ́ kó bẹ̀ mí. alájà o. fún ẹ má bínú náà ẹ kò má bínú. àbá ìfẹ́ dà. èmi làlájà o. èmi gbogbo ilé kéwu ni mo máa rán ní out of business ni. thank you very much Naija. ṣé ti àfà ṣe ń gbọ́. yes sir. ṣé mọ Dr. Gbadebo. mo mọ̀ wọ́n dáadáa.
ṣe máa ń láìpẹ́ ọ̀rọ̀ wọn ṣáfà ni wọn. àgbàfà ni wọn. ẹ̀dẹ̀mọ̀ wípé bí irú wọn bá sọ̀rọ̀ ó kọjá kéèyàn ó dànù pé kò rọrọ̀ sọ téèyàn ò bá ní ṣàbòsí torí pé ìdí mímọ́ iná jókòó sí lánàá lónìí wọ́n dẹ̀ mójútó dọ̀la bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ sá. bẹ́ẹ̀ ni sà. ṣẹ̀dẹ̀mọ̀ pé ọmọdé òní yóò fi ẹ̀kọ́ àgbàlagbà àná yóò fi kọ́gbọ́n ọmọdé ọ̀la náà fi tiẹ̀ náà kọ́gbọ́n o. ẹ wá jẹ́ kí á wo kí ni àwọn fúnra ara wọn kí ni wọ́n rò nípa Allah because gbogbo nǹkan kì í ṣeré o because níbi eré ipá náà lẹ́ẹ̀mọ́ tira yín sínú páńpẹ́ ẹ sì mọ tira yín bọnú páńpẹ́ ẹ mọ dira yín ẹ ò sì ní mọ̀ torí pé bó bá délẹ̀ tán ẹkún àwọn ọmọ mọ̀ ni torí pé tí kálukú ń ṣe náà ni pé báwo ni mi ṣe fẹ́ ṣẹ̀ àìfẹ́ ṣẹ̀ yẹn kò wá mọ̀ pé inú ẹ̀ṣẹ̀ gangan lòún jókòó sí torí pé ó máa ṣẹ ìran ẹ̀ àrọ́mọdọ́ mi ó sì máa ṣépè fún gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ilẹ̀ haúsá nìsín òye so àfáàwá yẹn wọ́n sọ̀rọ̀ fídíò wọn náà ni mo ń fọgbọngbọn wá yẹn kẹ́yìn fúnra yín gbọ́ gẹ́gẹ́ bí àwa ọmọ kéékèèké tá a ṣì jọ wa kéékèèké ńlá wa táwọn gbọ́dọ̀ pera wa ní nǹkan lójú àwọn yẹn so ibo ni fídíò bàbá yìí náà wọ̀ lọ láàrin náà àtẹ̀kàn so mo ń bọ̀ o ní ìtò dẹ̀ jẹ́ pẹ́yìn fúnra ara yín ẹ lè má ronú lọ bẹ̀ láti jọ ẹ̀ òye kí ni ríronú lọ bẹ̀ ni pé wọ́n mú nǹkan wá àwọn tí wọ́n wá mú nǹkan wá Ifámọ́ Geography àwọn tó wá mú nǹkan dé wọ́n wá ní ta múdé yìí òun rèé o ǹjẹ́ ṣáà ti ẹ̀rán tí yẹ̀ ẹ́ wò pé ṣé bẹ́ẹ̀ ni lára o ìgbàgbọ́ la fi ń gbé kí dẹ̀ náà ń pè ní ìgbàgbọ́ òun náà ni kó gba fírémù ìtẹ́nìkan create oye religion frame náà máa ń pè àbí kàn pè ní religion tradition gbogbo tí religion bá wá sọ tẹ́ ẹ bá dé tààrẹ ò ní bá ìta máa ta kò ṣáà ni ẹ rí i pé Kùránì sọ pé òun máa ń yọ òun máa ń wọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni inshallah. ǹjẹ́ ṣé nínú ayé ṣòrùn máa ń yọ ṣòrùn máa ń wọ̀. òun máa ń yọ òun máa ń wọ̀ náà. ṣe rí bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ṣe ìwádìí ni ẹ rí i pé òrùn kì í yọ nínú ayé òrùn kì í wọ̀ òrùn máa ń transparent torí pé òòrùn tóbi jù nínú ayé lọ. oye ohun tó bá jẹ́ pé ó kéré sí ayé ni ó máa lọ ni ó máa bọ̀ nínú ayé òòrùn tó òòrùn fi tóbi jáyé lọ ó fẹ́ tó 1 million òòrùn tóbi jáyé lọ so transparency ẹ mọ̀ bí ká sọ pé ẹ̀yàn kankan wá sára ayé ibi tí òòrùn bá transparent sí ibi tó bá kẹ̀gbẹ́ sóòrùn tó kẹ̀gbẹ́ sóòrùn lásán òun ni ó máa ń dọ̀sán táwa ó la wà lọ́sàn ibi tó bá kẹ̀yìn sóòrùn òun ló máa ń wà lóru ní gbogbo ayé ò ṣe lè wà ní àsìkò kan náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa sọ àwọn àfáà wa àgbà ṣe Dr. Gbádébọ̀. wọ́n kì í wí Allah tẹ́rí yẹn wọ́n kì í wí kó tọ́ka sí nǹkan méjì àyàfi ẹlẹ́dàá wa nìkan torí ẹ̀ náà la ṣe sọ pé òun gangan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é má pe Allah ní God má pe Allah ní Lord má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ́lọ́hún máa sọ pé Allah torí kò túmọ̀ sí nǹkan méjì ju ẹlẹ́dàá wa lọ gbogbo agbọ́dọ̀ torí wọn máa ń lò fún kàmí wọ́n máa ń lo gọ́ọ̀dù fún kàmí wọ́n máa ń lo lọ́ọ̀dù fún kàmí wọ́n máa ń lo ọlọ́run fún kàmí ṣùgbọ́n Allah wọ́n á lò fún kàmí rí àyàfi Allah ẹlẹ́dàá wa. ẹ jọ bàbá mi fẹ́ ilẹ̀ rí sí ń tàn sọ ṣá wíire àbáwọn wíire. wọ́n wíire bọ̀ ó lálàyé nínú. ok ọ̀rọ̀ tí wọ́n ẹlẹ́yìn fẹ́ ṣàlàyé yẹn. bẹ́ẹ̀ni. láì ṣe fásitì Kùránì. bẹ́ẹ̀ni ó lálàyé nínú. ok kí lálàyé. ẹ ṣe nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní. ẹ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́rọ̀. bẹ́ẹ̀ni. ok ẹni ṣọlẹ̀. ẹni tí wọ́n sọ wọ́n ní ká mọ̀ pé Allah ní nǹkan mi pé tá a bá fẹ́ pè náà Allah ní kí á pè wọ́n ní torí òun náà ni àṣẹ̀dá wa tán náà try láti pé kéèyàn ó pè yẹn náà ni pé à ń tọ́ka sí Allah àti ẹni tó try láti ẹni tó ń pe Ọlọ́run ní tó pe Allah ní Ọlọ́run òun náà mọ̀ níwá nìyẹn pé Ọlọ́run Allah lòun láti sí so ohun táwọn sọ ń bẹ̀ yẹn ni pé à ń try pé ẹ bá pe God àwọn òyìnbó bí èdè òyìnbó ni pé ká sọ pé God Yorùbá ní Yorùbá ní pé Ọlọ́run mi tó ẹni sùn bá mímì nínú ẹ̀ ní ẹgbẹ́ àmọ̀ pé tí ń sọ nílé mo bẹ ní sùn ọ̀rọ̀ Dr. Gbádébọ̀ tó sọ nínú kọ̀rọ̀ yàrá tiẹ̀ tó dárò nínú tó dá sọ òun lẹ ń ṣàlàyé fún wa yẹn àbí. sẹ́wọ̀n kó náà lẹ gbé wá fún atẹ́fẹsẹ̀ rí ọ̀rọ̀ mi. mo lóun lẹ ń ṣàlàyé kó lè yé wa ìyẹn ọ̀rọ̀ tí Dr. Gbádébọ̀ tájọ gbọ́ yẹn ẹnìkan kó lè yé wa ẹnì sọ́lẹ̀.
ẹni ṣọlẹ̀. so bí ìdílé nísìn téèyàn bá pé ọlọ́run tó yẹ pé èrò rẹ̀ sì ní pé aláwù ni ó ń rìfáàsì sí so kò lẹ́sẹ̀ kankan lọ́rùn ṣùgbọ́n táwọn sọ ń bẹ̀ yẹn láti yẹ pé kó yóò dìbà yẹ kó yóò máa dúró lórí àwọn rẹ̀ sásá pé Allah gbogbo nǹkan Allah ló máa pèsè yẹn ni pé táwọn náà dọ́gbọ́n rìfáàsì pé gbogbo nǹkan ọlọ́run àṣẹ̀dá rẹ̀ ni kó o máa darí ẹ̀ sí bọ̀ Allah láìpẹ́ láti jẹ́ pé kó o máa pè ni mo ṣàlàyé ẹ mọ tá ṣe ìtẹ̀síìrì tẹ̀sí máa ṣe pọ̀ mú bọ̀ wọ́n tún sọ̀rọ̀ míì náà ẹ tún máa ṣe tẹ̀síìrì ó dàbí pé ẹ mọ kàn wọ́n mú bọ̀ ẹ gbọ́ yìí náà. jihadi sì ń bẹ díjọ́ gbẹ̀ndà òkèèyàn lókùn ìgbà tí wọ́n bá ti jẹ́ tabligh jẹ́ pé nǹkan rìn káyé lẹ́rù pẹ́ sí jihadi à ń jagun yóò bẹ díjọ́ gbẹ̀ndà òkèèyàn kí ló dé tá à ṣe nìsín àwọn olórí mùsùlùmí ò pè wá ní torí pé wọn yìí kàn ń ṣe jihadi ní í ṣe pé ẹ ní control tó lórí mùsùlùmí bá pè wá pípé ẹ jáde ẹ wá ṣe jihad àwọn èèyàn tó wà nítòsí ibi tó ti pèpè wọn àwọn lọ tágbára wọn bá ká àwọn ìlú tó tún tẹ̀lé wọn agbára wọn ká àwọn ìlú tó tún tẹ̀lé wọn ẹ sì mọ̀ pé ewu ń bẹ nínú kọ́ máa sọ rọ́bìṣì ilé táwọn bíi àwọn yẹn ń sọ pé kò sí jihad mọ́ ewu ń bẹ ń bẹ tó bá kú lórí òkú sórí ewu nínú òfin ṣẹ̀ríyà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tí ò bá jagun tí ó sì bẹ́ẹ̀mí rẹ̀ sọ pé tí jihad bá dé máa kópa ń bẹ̀ tó bá fi lè kú ó kúkú jahiliya. so bàbá mi ẹ bá wa ṣe tẹ̀síìrì ẹ bá wa ṣàlàyé ẹ kó lè yé wa sà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. tí wọ́n sọ nígbà mi sẹ́wọ̀n pé àwọn nísìnyí tọ̀ríkà tiwọn ìyẹn ni pé ìjọ tí wọn mùsùlùmí ni wọ́n ní òótọ́ ṣùgbọ́n gbogbo mùsùlùmí wọ́n tún ní ikọ̀ níkọ̀ pé àwọn ìjọba àwọn ilé. ṣé ìjọ àsálátù lẹ́ ń sọ ní àbíjọ o. sẹ́wọ̀n pé baba Gbádébọ̀ àwọn ò ṣe ìjọ tẹ̀blík mùsùlùmí ni wọ́n mùsùlùmí làwọn tẹ̀blík sẹ́wọ̀n gbọ́ mi yé. ọ̀tọ̀ ní pátì táwọn bílọ̀gì sí ó yẹ nìṣọ́lẹ̀ nínú Islam yẹn ó tún ní pátì pátì àwọn Gbádébọ̀ yẹn ọ̀tọ̀ ẹnìṣọ́ ó ti yé mi ẹnìṣọ́lẹ̀. wọ́n wá jẹ́ tẹ̀blík nínú táwọn tẹ̀blík yẹn mọ̀. kí ni pátì tọ̀dọ̀ yín báyìí nìsín. ẹ máa gbé ẹjẹ bí mi jẹjẹ kí n dáhùn níta bí mi jẹjẹ kí n yẹjú APC change. ẹnìṣọ́lẹ̀ sà bàbá wa bẹ̀fẹ̀ ó yá. ọ̀tọ̀ pátì tí ó yá jàre à ń gbọ́ yín sà. èyí tí àwọn tẹ̀blík yẹn wá máa ń ṣe nínú tó jẹ́ ìṣesí tiwọn táwọn máa ń ṣe ni pé wọ́n ń jáde sójú ọ̀nà Ọlọ́run ìjáde sójú ọ̀nà Ọlọ́run ní ìjihad. ẹ bá ẹ̀pù kìíní ọ̀rọ̀ yìí kó lè dùn ẹ bá máa try kẹ máa lo protocol ni o kì í ṣe pé bá fi ṣe kìíní o kì í ṣe pé bá fi gbọ́n ibi aláàlá máa ń lò bọ́ọ̀tì ọlábẹ́ ti ṣe ìjọmọ Yorùbá tẹ́ ti ṣẹ̀fẹ̀ yẹn ló jẹ́ kó máa yọ̀ǹda yín kó ló wá lè fàyàn ẹ bá já máa lo àlá toró ti ní ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ti ń fàyàn bẹ́ẹ̀ ẹ jù lójú ọ̀nà Allah ó yẹ jáde ṣù. lójú ọ̀nà ìjáde sójú ọ̀nà Allah ìṣesí tí ń bẹ fún àwọn yẹn pé wọ́n pè yàn sójú ọ̀nà Allah tí wọ́n bá fẹ́ pè yàn sójú ọ̀nà Allah àwọn wa máa ń ṣe àwọn ìṣesí wọn tí wọ́n máa ń jáde láti ìlú kan sí ìlú kan láti ìlú kan sí ìlú kan á lè lọ lọ́yìn ọjọ́ mẹ́ta. kẹ́rí ẹ máa gbọ́ èyí tó bá wa lọ́rọ̀ àjàgùn yẹn tán láwọn retí kan pa wọn kí lẹ́yìn rí sí là ń sọ náà. títí wa Gbádébọ̀ táwọn náà retí kan pa àwọn. ká pe àwọn gbógun ti yá. bàbá ẹni tí wọ́n sọ ni wọ́n gbọ́ ẹ má dà fàlùmọ́ àfà gbọ́ àfà ń tà láti pẹ̀lẹ́ yé kí n explain fún wọn. Dr. Sharaf Gbádébọ̀ wọ́n sọ wípé ogun jíjà jihad ó wà nínú Islam dọ̀lá. wọ́n sọ pé tí olórí mùsùlùmí kan bá pè ní ìsìn pé ogun jihad yá àwọn gbọ́dọ̀ kọ́kọ́ má kọ́ káwọn má dà káwọn mú bọn káwọn dẹ̀ lọ rè jẹ́ wípé kì í ṣe pé èèyàn kan kàn máa rìn kiri ní sọ pé òun ṣe jihad rárá ẹni tí ò bá dẹ̀ ti wà lọ́kàn ẹ̀ pé tógun jihad bá ṣẹlẹ̀ òun máa jà kò ní wà lọ́jọ́ náà tó bá kú dáadáa ṣé tán bá pè ní ìsìn pé ogun jihad ti yá ẹ̀yin náà lè gbébọn pé ẹ fẹ́ lọ rè pààyàn ní jihad. That's the question. orí yín ò ní dàrú mo ṣe gbọ́ bẹ́ẹ̀ yé dáadáa ni ṣe rí wáàsí tí wọ́n ṣe níbẹ̀ yẹn mo ti gbọ́ lẹ́nu èèyàn rí ṣùgbọ́n bí wọ́n ṣe play recording yẹn gangan yẹn mi ò gbọ́ rí kò wá jẹ́ kí n gbọ́ bẹ̀ yẹn yé wallahi sí tẹ́ ṣàlàyé yẹn ni mo tó gbọ́ yé pé ti bàbá dọ́kítọ̀ ọ̀hún sọ yẹn. àtẹ̀fẹ́ ṣe tó máa pè é bá lọ jà jihad ṣe é máa lọ. ogun ẹ̀sìn jihad wá sìn ogun ẹ̀sìn ẹ wá lọ mọ́ pa àwọn èèyàn ṣe é máa lọ. ogun ẹ̀sìn nísìn kì í ṣe fún ìbọn kì í ṣe fún àdàmọ́
láti pè yẹn sẹ́sìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ jẹ́ ká lo tinú ní tí Dr. Sharafu sọ ni wípé tìbọn tàdá yẹn ó wà dọ̀la táyé fòpa rẹ ẹni tí ò bá dẹ̀ ti sí lọ́kàn pé tán bá pò òun máa lọ kò ní wà lùjọ́ náà tó bá kú dáadáa èmi wá ń bí yín sìn mo fẹ́ mọ̀ bóyá ẹ máa wà lùjọ́ náà tẹ bá kú bóyá ẹ máa wà lùjọ́ náà ẹ máa kú dáadáa ló jẹ́ kí n béèrè wípé ṣó wà lọ́kàn yín mo ń bọ̀ sá pé ṣó wà lọ́kàn yín pé tógun ẹ̀sìn bá ṣẹlẹ̀ ń sìn ogun jihad bá ṣẹlẹ̀ ń sìn ẹ máa mú ìbọn ẹ máa fẹ́ lọ pààyàn ẹ fẹ́ fi ṣe jihad ṣó wà lọ́kàn yín àbí ò sí ń bẹ̀ ká lè bá mọ̀ bóyá ẹ kú dáadáa àbí ẹ wà lùjọ́ náà tẹ bá kú. tí èmi Àbẹ̀fẹ́nà Ryan ọmọ ẹlẹ́à tí mo bá kú màá wọ àlìjẹ́nà dáadáa màá bá Ọlọ́run ọba mi màá bá dáadáa àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè yín. orí pé ó ń bẹ lọ́kàn yín pé tógun jihad bá dé ẹ máa yín náà máa já jihad ẹ bí mi léèrè ọ̀rọ̀ sẹ́yìn lẹ́tọ̀ọ́ máa bá mi fèsì ni ara ń tà ń sọ. ó yẹ fèsì kíákíá ká lè ṣe nǹkan míì. ẹ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ti sáré bá mi parí ẹ ẹ̀yin náà lè sọ pé ó yẹ kán fún àfa yẹn lọ́rùn pa kì í sèmi o ẹ̀yin náà lè sọ lẹ́yìn. má bá wọn parí àfa ó yẹ sọ̀rọ̀ jàre. wọn tí wọ́n ní ẹ̀sìn ẹjọ gbé mi sí wíṣọ wọn lẹ́sìn àwọn ẹ̀sìn jagunjagun ni àwọn tó dẹ̀ tún gbé ẹ̀sìn wá tán mẹ́sìn àwọn náà lẹ́sìn yìí ẹ̀sìn jagunjagun ni Yorùbá ti sọ fún yín pé ẹ̀sìn yìí ò ṣeé ṣe ẹ̀sìn yìí ṣe ẹ̀sìn Yorùbá òye ẹ̀sìn yóò kì í ṣẹ̀sìn Yorùbá ẹ̀sìn yìí wà fẹ́ni tó lè pààyàn àwọn Lárúbáwá fúnra wọn. This is my claim. A Muslim cleric said that. What do you think about this claim? Before I comment on it. gbọ́n pé ó ní pé kèfèrí ò lè jẹ́ innocent láíláí unbelievers can never be innocent tó o bá ti dá láì gbàgbọ́ sí Allah ó ti jẹ̀bi kò fẹ́ẹ̀ sí kò sí tó kan Allah pẹ̀lú pé ó wá jẹ́ pé unbelievers pé ó wà innocent ó jà nù ṣó kìí ṣe mùsùlùmí ó ti jẹ̀bi ṣẹ̀fẹ̀ gbọ́n tó sọ ó ní àwọn eléyìí rẹ́dì style tí Islam ń gbé bọ̀ starting from the beginning nìyẹn títí di ìsìn ẹ sọ Áfíríkà ogun ní Islam fi dé Áfíríkà ogun ní Islam fi dé everywhere oye because kí ni Kùránì náà sọ oye báyẹn yudillallahu man yasha afẹni àwọn kan mọ̀nà wàyáàdì man yasha àwọn kan wọ́n dẹ̀ ṣìnà lẹ́yìn wá ń kọ́ Allah tún wá ní inna arsalna shayatin àwàlàwà wá ń rán àwọn ṣètánì níṣẹ́ alal anbiya sáwọn ànábì yìí wa kó lè bá àdógún kó lè dìjà ṣe rí ọ̀rọ̀ yìí tá a bá ń fi tọmọ ìyá ṣe pé àbábẹ̀fẹ́ wọ́n dẹ̀ ń ṣe bí ọmọ ọkọ inú wa ń dùn kẹjọ ọmọ ọkọ lórí jìnnà ẹ rí i pé ẹ̀yin fúnra ara yín ẹnu ń tì yín láti lè sọ pé ẹ máa pààyàn nígbà tí àwọn kan sì ti ṣe tán kí wọ́n pè wọ́n láàárọ̀ ọ̀la gbógun yá bá ṣe ń pa lógúnlógún wọn ò mọ̀ pa lọ́gbọ̀nlọ́gbọ̀n torí pé ẹ̀mí wọn ti yí wọ́n rẹ̀dì láti ṣe anything tó bá wọ́n lórí ipọn fẹ́ pààyàn ẹni tí ò lè pààyàn lè ṣe Islam gbogbo táwọn àtàwọn sí nìyẹn ìwọ tó bá pààyàn ò lè ṣe Islam oye ṣebínú ayé lẹwà tí èèyàn kan fi sọ fún yín pé ẹ máa gbọ́ o. àwọn Boko Haram àwọn tí jẹ́ bẹ́ẹ̀ tó náà ni àwọn ẹni Ọlọ́run àwọn ẹni rẹ̀. àwọn ní jẹ́ bẹ́ẹ̀. àwọn àbá tòótọ́ tí wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́. àtẹ̀mí gbogbo àwa tá a wà ń bí àwọn Boko Haram wọ́n ti ń bẹ síwájú ká tó dáyé. sẹ́yìn lè lọ sí lecture kẹ́sẹ̀rú eléyìí wọ́n mọ tí wọ́n ń ṣe o yé báyẹn ṣe rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ó yé wọn oye ẹni tó lè sọ fáwọn Boko Haram àwọn làwọn ẹni rẹ tèmi àti yín dẹ̀ mọ̀ Boko Haram oye tèmi àti yín dẹ̀ màrà tí wọ́n ń dá láwùjọ
torí ẹ̀ ló fi jẹ́ pé Yorùbá tó bá jọmọ ọkọ gangan tí ì ṣe Fúlàní ó gbọ́dọ̀ ronú sí ẹ̀sìn yìí dáadáa. Òótọ́ ká tó lọlé kéwú tó bá jẹ́ pé ẹ̀yin fúnra yín mọ̀ pé bí Islam ṣe rí ni ó ṣe é ṣe kẹ́ ẹ mọ́ kéwú rárá, ṣùgbọ́n àti kéwú yẹn àti dàáfà ẹ wá dákun ṣá wá dàáfà wá túmọ̀ sí pé ká wá jókòó ti kíní yẹn pẹ̀lú bó ṣe rí yẹn nígbà tí ènìyàn tó ti gbọ́ fúnra rẹ̀ tó ń sọ fún tó ń sọ tó tí oore nìkan tó ń fi orúkọ tó ń fà láìláà ìlàlá tó dẹ̀ fi ń dú èèyàn ó fi ń dúyàn ó wá lẹ́ni ṣe mùsùlùmí àwọn alákatakítí ẹ̀sìn ni ẹ dákun ogun mélòó là nábì jà bàbá bẹ̀fẹ́ náà ogun mélòó là nábì jà sàn. sẹ́rí mo ní àwọn àlàyé kékeré kan o lórí àwọn ọ̀rọ̀ yìí yẹn sẹ́rí àfàwà tí wọ́n ń sọ pé innama ya'asallahu min ibadi ulama pé àwọn ẹni rí àwọn ni wọ́n ń jẹ́ Boko Haram ń táwọn ìdọ́gbọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ni pé àwọn àfáà tí wọ́n jẹ́ ìpìlẹ̀ tí wọ́n gba ẹ̀sìn lórílẹ̀‐èdè wa ń bí báyìí pàṣípàá jùlọ Áfíríkà àwọn jẹ́ kó yá pé tí wọ́n ń pè ní ìwé haram ni bí mọ̀ wọn bí òye wọn ṣe mọ nígbà yẹn pé gbogbo ẹni bá ti ń kàwé kò ní Islam bó ṣe yẹ kó ṣe mọ́ àwọn àǹfì yẹn blọọkì àwọn èèyàn láti mọ́ kàwé nígbà yẹn iná fi ẹ̀wọ̀n pé book ìwé o haram nǹkan èèwọ̀ ni ó ní ìtumọ̀ rẹ̀ dáhùn náà nìyẹn kì í sí pàwọn tó ń ṣe Boko Haram tó ń pààyàn yẹn kì í sí pé àwọn ẹ má bínú sà sọ̀rọ̀ yẹn wá tán lẹ́dí sí ẹ kò lè tán lẹ̀ látàrí pé àlàyé wọn ò kún lé lórí. tẹ́rí kéwú tẹ́ fẹ́ defend yípa àfáà ni mímú gbọ́dọ̀ dáàbò bo ẹ̀sìn oyè òun ni ọmọ ọkọ yìí náà ké o kéwú tẹ́ fẹ́ defend lọ́mọ ọkọ yìí náà ké o ọmọ ọkọ yìí ó ṣe jẹ́sìn yìí. àfáà bíi tí ni o. dáwọ́ ẹ̀pọ̀ kó lọ lọ òun dá ẹ̀rọ sóòlù lọ́dọ̀ ìṣọ̀lá òun ló pọ̀ sí Islam tí ẹ̀sìn ìjọba ìlú ẹgbẹ́ ló ní sinmi ẹ lọ Afghanistan wọn ní sinmi ẹkùn ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ìlú ẹgbẹ́ ló ní sinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ láwọn ìlú táwọn máa ń sọ ìgbà Islam ní ilẹ̀ níbẹ̀ àwọn sà mùsùlùmí ló dominate Nàìjíríà ṣé Nàìjíríà nílẹ̀ ní fọkànbalẹ̀ ohun tó fà á ẹgbẹ́ tẹ̀yìn òun náà ní ẹ̀sìn tá a fi bọ́ọ̀kì wọ̀lú yìí. ṣe bẹ́ẹ̀ gbọ́ ọmọ ọkọ mo mọ̀ pé kò ní burú títí ọmọ ọkọ ó sòdodo. òun àfa ẹ mọ gbọ́ àfa sọ̀rọ̀ yìí àfa tó ó ní Islam ta kóòtù wọ tó náà sáà ti fi Islam lẹ àfa tó ti fi Islam lẹ tó ti wá fi Islam lẹ tó ti fi Islam lẹ bẹ́ẹ̀ yẹn. àfa mi ṣé ti fi Islam lẹ àbí ò ti Islam lẹ là ń sọ ni àbí awo kí ló ń ṣẹlẹ̀ nínú Islam ṣé sẹ́nìkan ti sọ fún yín bíi pé kẹ́ fi Islam lẹ torí mo jẹ́rìí àwọn èèyàn mi ò lè sọ bẹ́ẹ̀ fún yín. ẹni tá a fà fi parí ọ̀rọ̀ rẹ̀ ní pé ẹ̀sìn tá a gbé wọlé ẹni sùúrù sẹ ẹ̀sìn wo ló wá ń sọ. mo ń bọ̀ ẹ gbọ́. ọlọ́run yóò bá ipò yín jẹ́ nítorí pé gbogbo wa tó bá ń wòye ọbẹ̀ yìí kọ́ ẹ mọ̀ wípé ọlọ́run yóò bá gbogbo yín jẹ́ pátápátá ọlọ́run yóò bá gbogbo yín jẹ́ nítorí pé ẹ ti fi rọ́ ẹ ti bà láyé ẹ ti fi irọ́ ẹ ti fi ọgbẹ́ yé wa jẹ́ ẹ ti jẹ́ ká lọ fi owó wa ká fi sórí burúkú ká fi ṣẹlẹ́yà ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run gbogbo yìí tẹ́ mú alukurani tẹ́ mú wá sílẹ̀ Yorùbá wa tẹ́ mú alukurani wá sílẹ̀ Yorùbá wa ẹ ṣẹ̀rù tọmọtọmọ ni gbogbo yín pátápátá. àwọn lọ fi owó àwọn fi sọkò má sì tà ní nílùú Mọ́kà tẹ́ bá mọ ibi tí a sì tà ní wà nílùú Mọ́kà ṣebí tí a bá pè lásìtà ní ṣebí inú gbọ́dọ̀ ẹ̀ka sì tà ní òwa sínú ìlú tẹ́tù dẹkọrẹ́tì ibi tá a sì tà ní wa à ń lọ fi owó ra òkúta sọ̀kò mọ́ òkúta táàtò pé àṣetà ní à ń lọ fi owó à ń lọ fi ra òkú. kí ọ̀rọ̀ yẹn máa gùn bàbá àbẹ̀fẹ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn ni pé ẹni ṣé mo rí i pé Dr. Gbadebo ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ọ̀nà ibi táwọn wà ó yé mi dáadáa o ọ̀nà tó wà London Islam nìkan báyìí 73 rẹ̀ kódà bí ìkọ̀ọ̀kan ṣe pé mo mọ̀ ọ́n in tó fà á tí gbogbo ẹ̀ fi pé mo mọ̀ ọ́n in tó ń fa ìpànìyàn ní Islam mo mọ̀ ọ́n. àfa àbẹ̀fẹ́ ṣe rí nǹkan kan tí mo fẹ́ kó yé yín ni pé àwọn Islam ti di ẹ̀sìn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn àwọn tó wà ń bẹ̀ oyè àwọn apanilóòjọ́ ni torí pé ẹ má jẹ́ kí n tàn yín ẹ̀yin fúnra yín ẹ kàn mú fóònù yín ẹ lọ ka Khisatu oyè ń bẹ̀ yẹn ẹ lọ ka ìtàn tó wà lọ́ndà alfitinatil ula first fitina nínú Islam
second fitina top fitina kẹ́ wá béèrè pé kí ló ṣẹlẹ̀ tí wọn ò fi sin ànábì níjọ́ tó kú gbogbo kinní yẹn tẹ́ bá ṣe ìwádìí yẹn tán ẹ wá rí oríṣiríṣi